Àmọ̀kẹ́ o. Ìkòkò ẹ̀mí rẹ̀ rèé. Ìkòkò ẹ̀mí mi fún mi. Ìkòkò ẹ̀mí rẹ̀ rèé. Kí wá ló ṣe é sí? Kí ló gbé mi? Odidi ìyálọ́jà. Tó sì lọ́rọ̀ fi bá tiẹ̀ jẹ́. Balógun ló fọ́mọ̀kẹ́ tó ní tọ́bi òṣòro. Ẹ wá o, ìwọ tó bá kọ̀, tó bá lọ bẹ́ mi Àmọ̀kẹ́ ìyálọ́jà. Ẹ má ṣìkà láyé o, lórí àmì ràrùn. Ìwọ, Adéòtí, dúdú ẹ máa ń láta. Ẹ mọ fátásì. Òjò ẹ bá pẹ́gùn lẹ́gùn jẹ́. Òjò ẹ bá pọ̀lọ̀ lọ́rọ̀ gbọ́nà. Ìkùtù ọjọ́ káàbọ̀. Májèlé mákàn ni mò ń wò lára ọmọbìnrin. Àmọ̀kẹ́, onílé rẹ̀ ò fura, omi ti fẹ́ tẹ̀yìn wọ̀bí lẹ́nu. Tàtí wẹ̀rẹ̀ ní tẹ̀kútẹ́ ilé, àsùn paradà ní tígé àjà, ẹ̀yin bọ̀rọ̀ kìíní ọ̀run o. Àmọ̀kẹ́ o! Ìyálọ́jà ti kú. A ní láti yan ìyálọ́jà tuntun. Ìyálọ́jà ti bo. Mo ní ìyálọ́jà ti bo. Ṣé o wá rí ohun tó fi ń dún bí ọmọ ẹ̀dá ènìyàn láti wákàtí ìlọ? Kọ́pẹ́rẹ́! Àmọ̀kẹ́. Mo fún yín ní ọjọ́ méje kẹ́ ẹ wá di adé ìyálọ́jà kẹ́ ẹ dé lẹ́nu Àmọ̀kẹ́ lórí. Alámọ̀kẹ́ o, ó kú oríire ó sì kú àṣeyẹ. Ẹ wá mọ́ bí ọjọ́ arẹwà lóbìnrin, ọmọ kan bí wọ́n mi lò lórí ilé ayé. Kéèyàn kan péré kó sì fẹ́ sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn dẹrú ẹ̀. Dúródé, alábàáhùn tí ó wà jí Olúmọ ìgbàgbé, ọ̀run ó wọ̀. Ó ti túnú ọjà títí, ó ti kan òòṣà ọjà. Yẹ́wo ń tọ́ra. Mo mà ṣe ń nájà fìtínà. Kò ń dédé bínú ọmọ àrèlé ń fa o tí ọ̀rọ̀ owó ìwà ńlẹ̀ yìí a lè tún dọ́gba nọ́gbà o. Àkọ́kọ́ àtiwọ́
àtàyìndé mo jọ méjèèjì lọ lọ́jọ́. Ojújọjọ orí o nítorí pé ká lọ́pọlọ ọmọ pé mo lọ́pọlọ jù ọ lọ ó ní pọpọlọ mi ló mú owó wá. èmi àgbà 4,000. ṣé wọ ṣé 4,000 pounds àbí 4,000. ó ní àgbà 3,000. akétò ń pípé kúpẹ́ irọ́ o lè pín báyọ̀ ọmọ tá a ṣe torí owó tèmi bá gbà àjà ó gbà ń bẹ̀ ọ̀sọ̀gbọ́n ọlọ́fẹ́ fún wa júdù ní owó tí ẹ̀ tọ́ iye bá kọ̀ mọ̀ jẹ́ kó mọ̀ pé iye kọ̀ mi rè. táwa ṣe ní ìsinmi pé èmi àti ó mú 335 àfọ 3,000. ajé kó gbà. Sadé ṣe wà pa. Sadé dúró. Mo ti ń bọ̀ máa tó dọ́dọ̀ yín ó dà. ọ̀rẹ́ mi dẹ̀ pẹ̀lẹ́ mi táwọn dáhùn. Ẹ má bínú. àwọn títí ni. Kọ́sítọ́mà tí mo fẹ́ gbé aṣọ yìí lọ fún ló ń bá mi sọ̀rọ̀ lórí fóònù wọ́n dẹ̀ ti ń kanjú. Ẹ má bínú. ó ní manner of kan. sórí kí ẹ̀ bá wa ń wówó lọ kó bá pàdé yìí lọ náà iyì rè ó pàdé ó máa dókò jẹ́ ni. òun ò lè mọ̀ sórí ẹlẹ́gbẹ́ pé gbígbà ìpọ́rọ̀ rẹ̀ náà là ń sọ bọ̀ ni èmi ń sọ̀rọ̀ bọ̀ pé mọ́rámọ́gẹ́ tó wù mí ṣùgbọ́n mi ò lè bá sọ̀rọ̀ àìlè bá sọ̀rọ̀ kọ́ bí àìgbóyin ìbò ọ̀rẹ́ mi lọ ní kí n sọ pé I love you torí tọrùn I love you torí tọrùn. Sadé yìí máa tọ́jú rẹ̀ gbogbo bó ṣe ń rẹ̀ rúkì yìí èmi ò sì ṣọ́ọ̀bù fún ọtọ́ ọmọ tè kán náà sá táwọn ọmọ sùkú ọmọ ara lọ́dọ̀ rẹ̀ gbogbo ọmọ tí wọ́n ṣe ọmọ jẹ́lé ó sinmi ọmọ ta ṣàkádádì ó tún mọ di coconut lẹ́gbẹ̀ẹ́ kan ìdúró olóko wo ìdúró olóko gbẹgbẹ ìgbà kan wọ́n dìdú wọn fún 8,000 ó gbọ́ mọ́ bọ̀ fi 2,000 fún pàtẹ́ ìsopọ̀ èrò pé ò ní bá fi 2,000 fún. ṣé nǹkan rẹ kì í ṣe nǹkan mi. ebi ò fi ọ ní wù mí gbogbo bó ṣe mọ kọjá ìmọ̀ ọmọ rí ọmọ tí a wá ìjọ kan tọ́lọ̀ ó pè kọ́ ọmọ yìí ó ní stop over èyí kan lọ cross ẹ̀ mọ́lẹ̀ ni. ṣe ti wíwó tó wòwò ẹnu yín tán kí ló ṣẹlẹ̀. wọn ẹ̀pẹ́ gbàlagbà lèmi sórí èmi àjẹkọ mọ ìyá yé Yorùbá sọ fún nìkan wọ́n ní ọsàn tó rí gbajúmọ̀ ìkìbà wọ ayé kókò ní fẹ́ jẹ́ o sórí bó ṣe ṣojú sókè báyìí pé èdè àrífín ni o lágbára Ọlọ́run èmi mọ̀ pé pẹ̀lú ọjọ́ orí mi àtàwọn bí mo ti jáde àtàwọn ń gbénú mi èṣù kò ní yá yín ẹjọ́ ṣe pẹ́pẹ́pẹ́ ẹ̀bọ́kùnrin àwà ẹ̀bọ́kùnrin àwà ẹ̀bí sùn ẹ̀tì bí wà ọjọ́ ìyàwó agbádá báyìí ni máa kó sí yàtọ̀ máa wá dàbí bàbá ọkọ. alẹ́ ẹ̀wà òkè yín méjèèjì tẹ bá wà òkè ni ṣé bẹ́ẹ̀ ní Wùmí nílé làbúrò mo wà níbi tí mo ti ń ṣiṣẹ́ ọ̀rọ̀ ajé ti tèmi ẹ wá ń dá mi dúró lọ́nà orí yín ò tiẹ̀ jọ pé ọgọ́gọ́ ọ̀nà lọ́lákẹ́ sọ. kí ni. ọ̀rẹ́ kò jẹ́ mi lọ o. ìfẹ́ mọ̀ ṣe bẹ́ẹ̀ ìfẹ́ mọ̀ ṣe bẹ́ẹ̀ ìfẹ́ mọ̀ ṣe bẹ́ẹ̀ àwọn ìfẹ́ sí èrè ìfẹ́ sí èrè jẹ́ filẹ̀ ìfẹ́ ní ṣe bẹ́ẹ̀ wo ẹ má bá sọ kankan àríwó filẹ̀ yóò ṣe yẹ ẹ̀sìn ní ìsìn ìfẹ́ sí èrè ni tó bá rí mi fín bó ṣe wà tó bá nà mí mi ò lè sọ̀rọ̀. mo bàjẹ́ mo jẹ́ ẹgbọ́n rẹ lọ o àǹtí rẹ̀ dàrá mo jù lọ o. ẹ kó sì dànù sọ́hún mo lọ ṣiṣẹ́. Sadé. wàláì orú wàláì tàlà orú lọ́fẹ́ rí lu. ẹgbọ́n rẹ̀ dàyà èmi kò ṣe gbẹ́gbẹ́ ọdún mẹ́ta ni mo gbà lọ́wọ́ dàyà. ilẹ̀ yóò fi ọjà la rẹ̀ filẹ̀ nígbà bá wọ pọ́tà nìsín láì rìlíìsì ebójú rẹ̀ wálẹ̀ èmi ò sì ní ìràmọ́ tó bá ìwọ pọ́tà tọ́lọ́ ti dèrò alábànú èyí ní ìràmọ́ ìfẹ́. ànífẹ́ èwo ni kí n tiẹ̀ ná olókùn sòkù wa àbídọ́gùn kéèpẹ̀ kí n tiẹ̀ ná ọ̀dà mi tẹ̀lé ọlọ́mọ mọ́tẹ̀lé ẹ̀ hàn fọ́lọ́ rẹ̀ ní ìsìn tí fọ́lọ́ rẹ̀. àti ká kọjá kó mọ̀ ìpá jù ú lọ tí ọ̀rọ̀ obìnrin ẹ̀bẹ̀ náà yẹ ní. àwọn ọmọ gbogbo àti wọn náà ti à ń ba òjijì lóbe ìgbà tẹ ẹ bá ń sá tẹ̀lé wọn wọn mọ̀ sá lọ ni tẹ ẹ bá ti dúró ìgbà wọn ṣẹ̀ṣẹ̀ dúró. èmi ìbínú sọ̀rọ̀ òbe. Máyọ̀kún mo wà ókè wọ́n kọ́ lóòótọ́ jáde. Máa wò mo fẹ́ sáré lọ gbé aṣọ fún kọ́sítọ́mà kan ní tí bá ti padà sílé máa get voucher tí máa fi check ó ti wo tọ̀dọ̀ títí ẹ náà tèmi náà máa fáìn nìyẹn o result ti jáde ok títí wá ó rí mi àbí bọ́ síbí jẹ́ ń pẹ́ padà báwo ni wo ó ṣàmọ́lé bọ̀dá Àlàbí gbà bá mi gbé aṣọ yìí fún wọn ó ṣe. ibẹ̀ mo dẹ̀ tí wọ́n ń bọ̀ o. lọ gbé fún wọn padà má bínú máa fún ẹnìkan tó bá ti ń padà bọ̀ ṣó ti gbọ́. ẹ káàsán o. dákun káàsán. ẹ káàsán yín mo ń bọ́ yín mo kì í. wọ́n bínú dákun torí mò ń sọ ẹnìkan ni. àníṣàlẹ̀ ní kí n gbàṣọ fún yín. Sadé ní kó gbé aṣọ wá fún mi. bẹ́ẹ̀ni.
Aṣọ mi ni. Mo pàdé wọn ní òkè bẹ́ẹ̀ yẹn. Wọ́n ní kí n gbé aṣọ fún yín pọ́n àfẹ́ lọ pàdé èèyàn kan. Ṣadé ní kó gbé aṣọ fún mi. Sọ wá ní kó dúró kó fìdí òun bọ̀ ní àbọ̀gbàbẹ̀ lọ. No, wọ́n ní kí n gbé aṣọ fún yín kí n máa lọ. Wọ́n ní kó gbé aṣọ fún mi kó wọn máa lọ. Bẹ́ẹ̀ni. Ẹ̀dùn ìwé mélòó lọ kà? Èmi náà ti mọ ẹni bá ti rójú rẹ tó ń wò bí iná alẹ́. Tí wọ́n bá tọ́bọ́ tí wọ́n kọ́ tó náà tó tóra rẹ̀ kọ́ tó ní làákàyè tó ka sansis lóye pé àmì àtọ́ nù wà ti bẹ̀rù táàmì ẹni ọmọ ìwé jù láàrin ara yìí. Bí ó ṣe wà ẹ́kìtẹ́ ẹ̀mẹ̀rin kó tó mu. Mo sì mọ̀ pé rìsọ́ọ̀tì rẹ̀ gan wẹ́wẹ́ pa àwọn ìta. Títọ́ ọ̀bá ponú nígbà tí ẹran wọn ṣe ẹrú sí kọ̀ọ̀kọ̀ òfin tọmọ jẹ́ pé tó ẹgbẹ́ lọ fúnra yín o. Ṣégbà tí ó gbowó sọ̀wọ́ lọ́ba gbowó. Ẹ jọ̀ọ́ ẹ má bù mí torí wọ́n rán mi iṣẹ́ ni wọ́n ní kẹ́ ẹ bù mí ẹ má bù mí ẹ jọ̀ọ́. Mo dára. Èmi ni kẹ́mi ọmọ bu ọ èmi lọ́ọ́ fẹ́ máa fi kéde òpó olórun bí òwú stóòfù èmi lọ́ọ́ fẹ́ máa fi kéde mo ti mọ irú yín mo mọ irú yín sórí gbogbo bó ṣe máa kọjá èmi náà mọ sáìtì tọmọ kọjá tọmọdé àì tọmọ katuọkì tọmọ rèdí tìdí ọmọ ka state and capital Apua Umuahia Lọ́kọ́jà Ìkẹjà èmi ò rí ọ torí ò ní second value tọmọ bá sì ní second value èmi ò lè fẹ́ sọ mi ti yí ọ àgbà ní wàgbà Ṣadé gangan ilé mi fẹ́ torí mo mọ̀ pé ọlọ́wọ́ bẹ̀ pé kó jẹ́ ọgbà sọ wá hàn bóyá o pé máa ka application. Ìwọ níjà. Èmi ni kí ni. Gbọ́dí. Ẹjọ́ mi ìrà yóò ṣe jàre ẹbí yín kọ́. Jẹ́jẹ́jẹ́jẹ́ lè sí. Ẹ lọ́jọ́. Òwú ìyá gbọ́n lọmọ rẹ bá gbọ́dọ̀ pé dálé mo sùn yẹ òkòlù ẹwẹsẹ̀ bí ìtayín ilé oúnjẹ ẹ wò níbi ìdérí abọ́. Ìwọ lọ. Kò sí tọmọ ẹ náà ìpera rẹ̀. Àbẹ́ ìdìbò náà ṣe ń fira rẹ̀ sí. Wọ́n mọ̀ tí gbọ́dí wọ́n ti subscribe sọ́dọ̀ tiẹ̀ náà olùsí wọ́n ti ń login olùsí náà ń sakọ. Mọ̀mọ́ dáràn. Ṣadé. Àlàbí o. Àlàbí o. Ẹ̀mí kò fi já. Àlàbí. Ọ̀rẹ́ mi kéde yóò sọ́ra rẹ̀ lórí yóò kún yọmuyọmu. Mo ṣe ń gbàgbé mo ti ń gbóhùn rẹ̀ kéde. Ara fún mi náà mọ̀ pé wọ́n lọ ń bọ̀ mo sáré kójú òtún kọ̀rọ̀ ìwà mọ̀ pé wọ́n lọ ń bọ̀ ń bò lọ ń lọ ń bò lọ ti ń bọ̀ ń bò gan lọ ń lọ. Ibi mo ń lọ báwo ibi mo lọ bíìsì àbí kò ń wí ṣebí wọ́n o ti gbàgbé pé a níbi à ń lọ lẹ́nu yìí o pé kí n wá o kí mi o kí n tètè dé o nígbà yín bá dé o ibi afẹ́ lọ ká tètè lọ mo wá dé lẹ́sẹ̀yìn ò pé bò mo ń lọ ṣé n kò náà déhùn ni àbẹ́mi tí ẹ kò náà déhùn ibi afẹ́ lọ tẹ́tẹ̀lẹ̀. Alálọ́bì kan ṣé torí ẹ̀ náà ni o ṣe bẹ́wulẹ̀ tó gbá pẹ́rẹ̀ wọ̀ tó lọ kónú Ládọjà sóde náà lọ múra kankan síbẹ̀ tó lọ wọ̀ tẹ́lẹ̀ àpótí àbáṣọ tó fi ṣe léyàkọ́ ẹ̀ ni kò sí wàhálà kíláyẹ̀tọ̀ kúkú wọ bàtà yahoo gbàǹgbà kò sí wàhálà ọ̀dà o èmi ọ̀lọ́mọ o ọ̀dà rẹ̀ máa lọ. O lọmọ bíbó o ṣe pọ́ lọmọ nígbà yóò pé ń tètè dé iye mo dé wà dé lẹ́sẹ̀ ṣé mo ti kọjá àgọ́ yóò pé ń dé. ìwọ wà ìwọ ọ̀nà kí ló dé tó lọ fọ́ọ̀sì mi sọ̀rọ̀ ẹ̀ tipátipá báyìí o a ní ìlọmọ ṣé bí wọn náà rí múùdù tó bá mi ọ̀sán rí múùdù ìwé sọ múùdù ni èèyàn máa ń sọ múùdù ni náà. Àlàbí dákun òun ò rí èyí mi o nígbà yóò ń pò kò lọ́mọ ibi kan wo gbígba mo fẹ́ lọ lónìí ìyí mo wí ẹ pé mo fẹ́ lọ ibi kan iṣẹ́ mo fẹ́ lọ gbaṣẹ́ owó wọ́n ro ń pè má lọ kí n dákun torí ibi afẹ́ lọ nígbà yìí mo wá délẹ̀ sẹ́yìn tó pé àlọ kò lọ́mọ sìn ṣọwọ́ yìí jẹ́ kí n lọ gbà mẹ́rin ṣé wà fún mi ó yá kówó yẹn mi tó wá ní kówó yẹn mi màmá lọ. Ẹ wo ọ̀nà owó mi kándù tí ń jó lọ yìí máa lọ mo ní ìlọ máa lọ ẹ bó ṣe ganú lẹ̀bi ẹsẹ̀ ẹran a ní ìlọ máa ní padà sọ́run kọ̀pọ̀ dandan kọ́ padà sáyé padà sọ́run gbogbo ọ̀nà lọ́gbọ̀ ìlọmọ second subtitle ẹni a ní ìlọmọ. Àlàbí kò ṣàwàdà o mo rí pé o ti mọ́rọ̀ ìlú òótọ́ o àwàdà rẹ mo kó ń ṣe tẹ́tẹ̀lẹ̀ o ọya rẹ́rìn sí mi rẹ́rìn sí mi. Ṣéwèé dárò nù ni nígbà tó dé torí tó kù mi fọwọ́rọ̀ gé gbàgbé sọ́ọ̀tì mọ̀ pé ó ti ní bó ṣe jẹ́ mo sì ní òfin gbèsè ayé mi lẹ kí lọ́kọ̀ ọ̀nù tí ọkọ̀ ó sì máa lọ ẹ̀rùngẹ̀ wẹ́sẹ̀ lanúlẹ̀ ẹ̀wẹ́sẹ̀ lanúlẹ̀ ẹ̀sẹ̀ lóbi ẹsẹ̀ ẹran ẹ̀mí máa lọ ọmọ yọ̀ǹda rẹ mo fẹ́ yanjú nǹkan. Ok nígbà yóò pé kí n má lọ lé níbo kí gbà báyìí ṣé bírè kí gbà bèbí àbèbí kí gbà báyìí lẹ́sẹ̀. mo mọ̀ dáhùn sẹ́mi mo mọ wá hà yín kò sí tó lé mẹ́ ọ̀nà àhín ọ̀nà mọ́jídùn ni ọ̀nà àhín ọ̀nà ọ̀sà ni ìtọ́ba wa pé ọmọ ẹnìkan ọgbà. ọ̀nà ọ̀sà. ìnìkan ọgbà ìtọ́ba pé ọ̀nìkan ọgbà sẹ́ẹ̀. Ṣé màá wá lọ kóódò nígbà yóò pé nǹkan ọ̀sà. Ẹ dákun torí Ọlọ́run ọmọ kú òsè ọgbẹ ẹni tá a mọ sọkún bàbá kú tẹ́lẹ̀ níbi wọn ó sìn wá ni ọmọ kó kànga ọ̀lẹ́ kó ń lò àárẹ̀ kó ní máa ka nǹkan kó tọmọ wọn sọ̀rọ̀ tí wọ́n máa wà wo lọ bí ó bá wù ọ́. Tẹ́mi gbọ́ ọ̀nà ọ̀sà kí n lọ okú mi kò kàn ẹ́. Ebo ní fọ́tò wọ́n gbé sórí Facebook. Nígbà ìbá dìrọ̀lẹ̀ máa padà wá òun ń ṣe ẹ́ á ti kọ̀ lára ẹ̀ mo mọ̀ pọ̀kan á ti wálẹ̀ máa wá padà wá rọ́lẹ̀. Abájọ yọ pípẹ́ láwọ̀ ní ìjọba ìyá náà.
Má kọjú ọ̀nà olórí bíi ayọ́nu eléèdú. Mami, wọ́n ti fún mi láti sọ. Mo ṣe oríire ẹlẹ́dàá mi ò dúpẹ́ o. Mo dúpẹ́ ẹlẹ́dàá mi o. Olúwa ṣe mami, kọ́sì tí mo fẹ́ gangan ni wọ́n fún mi. Ẹlẹ́dàá mi ò sùn. Ẹlẹ́dàá mi ò sùn. Mo dúpẹ́ o. Ọlọ́run sùn wà ní àtọmọ kí ló ń ṣẹlẹ̀. Àbúrò mi àti nǹkan tó bẹ̀rẹ̀ fún àbúrò ẹ̀ ní admission. Wọ́n ti fọ́ admission. Káò foríire. Olúwa ṣeun. Gbogbo wàhálà mi ò já sásán. Bẹ́ẹ̀ni àǹtí mi wàhálà yóò dẹ̀ já sásán. Àbí o, gbogbo àdágbé àdáfà ayọ̀ ló já sí. Olúwa ṣeun. Mo dúpẹ́. Àǹtí mi, èyí tí mo wá sọ́dọ̀ yín. Ẹ máa tẹ̀bà. Àti gbúrọ̀ lọ́bọ̀rọ̀ tẹ máa ṣe yẹn. Ọbẹ̀rin. Àwọn ti tọ́. Ẹ já wọlé lọ. Olúwa ṣeun. Olúwa ṣeun. Mo dúpẹ́ o. Ó ṣe wá. Ní bá tẹ promise mi àkókò tẹ̀ sí fi gbogbo yẹn lẹ̀. Èyí tí mò ń bẹ̀ sọ bọ̀, òun ni mo fẹ́ kó mú lò báyìí. Ṣó yẹ? Ṣó pé ń sìn, o ti fẹ́ wọ school. Bóyá ní poli ní àbí yunifásitì mi mọ̀ èyí tó fẹ́ wọ̀ ń bẹ́ o. Ṣó lásìkò tó wá fẹ́ wọ school yìí? Jọ nítorí Ọlọ́run. Mo fẹ́ kí wọ fúnra rẹ̀ kó mọ̀ nǹkan tó ń ṣe. Kó mọ̀ nǹkan tó ń ṣe. Ò sínú ọmọdé mọ́. Àǹtí mi nìyẹn. Ìjọ́ òun ló tí mi tí mo ti wá bá wọn pé àǹtí mi o, ẹ fún mi ní nǹkan, ẹ fún mi lówó. Ṣé tọwọ́ wọn gan tí ó sì tó wọn náà ni? Débi pé àbúrò kan fẹ́ wá béèrè owó kan lọ́wọ́ wọn. Kò ṣe pé mi náà ní nǹkan kan àbúrò owó kan rẹpẹtẹ pákéjì ní gbogbo ìtí orí mi tí mò ń lò pákéjì ni. Àṣà ń lò náà ni. Kò ṣe pé owó iná wà ńlẹ̀, bọ̀tà dúpẹ́ lọ́dọ̀ náà, ebi ò pa wá. A dẹ̀ ṣì ń wọṣọ gidi díẹ̀ sọ́rùn. A dẹ̀ ṣì ń ṣọmọgé ń gbòòrò, àwọn ayé ṣì ń rí wa pé ẹni ìyà ò jẹ́, ó wà ókè. Tó wá rí sìn lílọ tó ń lọ school yìí. Mo bẹ̀ nítorí Ọlọ́run torí mo mọ̀ ẹ́ dáadáa. Mo mọ̀ ẹ́ ju bó o ṣe mọ́ra ẹ lọ. Mo fẹ́ kó ṣọ́pọ̀ lẹ̀ sílẹ̀. Ṣó wá rí gbogbo nǹkan tó ní pátá. Gbogbo nǹkan tó ní pátápátá òun ni kò fi wá nǹkan tó ń fẹ́. Ṣé ò ń gbọ́ mi? Lóhun tó ní kó o fi wá nǹkan tó bá ń fẹ́. Káyé ẹ lè dáa. Káyé àǹtí mi gan lè dáa. Kí gbogbo wàhálà àǹtí mi tó ti ń bá bọ̀ látọdún yìí kó má bàa já sásán. Ṣé o gbọ́ nǹkan tí mo sọ fún ẹ? Jẹ́ kó sínkì sínú ọpọlọ ẹ. Kò jù bẹ́ẹ̀ yẹn lọ. Gbogbo nǹkan tẹ̀ ń sọ ni mo ti gbọ́. Ṣùgbọ́n àǹtí mi ẹ má gbàgbé báàgì yẹn bá mi gbé wá o. Ṣé ti báàgì? Máa fún ẹ. O fẹ́ gbé lọ sí school ni? Máa fún ẹ. Ayé ti gbàgbé báàgì yẹn gbà. Tètè lọ bá màmí. Tètè lọ bá màmí. Ó dàbọ̀ o. Yára kò ṣe sọ yẹn ni kò ṣe ṣe o. Ọkọ mi, mami, bí o bá ti jẹun tán, kí o sinmi díẹ̀. Bá mi lọ sọ́dọ̀ ìyá ìbò, kò lọ gbaṣọ wá. Ṣùgbọ́n. Mami, ó ti rẹ̀ mí, ó gbára lọ́wọ́ gbogbo mi. Mo mọ̀ òun náà mo fi ní tó bá ti jẹun tán kó o sinmi díẹ̀ kó tó lọ. Ó dà, tó bá ti gbaṣọ dé, kó wọlé, kó lọ sùn. Ó ní máa fọ gbogbo aṣọ fún ara mi. Mami, ṣé èmi àwa máa sùn èyí á máa ṣiṣẹ́? Irọ́ o, tí bá fi lè sinmi fún bí 30 ìṣẹ́jú ara mi ti máa le. Àjọ máa ṣe ni. Ó dà, kò sí wàhálà. Ó yẹ ìwọ náà kúkú mọ̀ pé bá a faṣọ àrówó. Ó dẹ̀ mọ̀ pé ohun tá fẹ́ fowó ṣe pọ̀. Ilé ìwé ẹ̀ ló wà ńlẹ̀ tá a ṣe wà lórí ẹ̀ dáàtì rẹ̀ yanjú. Ṣórí àdúrà tèmi ni pé ohun tó lè mú kàn tèmi balẹ̀ ni kó yanjú. Kó o ṣoríire ní lójú ẹ̀mí mi kí n wá fẹ̀yìntì báyìí kí n jẹun ọmọ ohun tó lè mú mi lọ́kàn balẹ̀ ṣó ti gbọ́ ọkọ mi ó yá jẹun. Ọkàn yín máa balẹ̀ máa ń agbára Ọlọ́run láìpẹ́ láì jẹun. àmì ṣe ọkọ mi. tíṣà tó máa ń jẹ́ lára Ọlọ́run jẹ́ ọba máa ń jẹ́ ọmọ ẹni tí wọ́n ṣe ọwọ́ tí mo ṣe fi lélẹ̀ ọ̀hún tí àṣà ṣe ní dókítà àwọn ní àwọn ọmọ ọkọ̀ nílé ìwé rẹ̀ dáàbò àti láti ọkọ̀ rẹ̀ ránṣẹ́ ọ̀rọ̀
The most annoying part of it is, Mr. Nikwenye, how my parent, you don't come into my class. You don't think it's so annoying. But do you know the funniest part? Yeah. Babes, they want to try. Me only joke was in no class, ki mani mo gba lecture. All I need is money. Yeah. Babe, every time mo man sọ fún ẹ. Ọ̀tọ̀láyé owó, ọ̀tọ̀láyé runs, ọ̀tọ̀láyé school. Sure babe, wọ́n máa ṣe runs lẹ́gbẹ̀ẹ́ kan. Wọ́n dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe nínú school. Wọ́n ní olè attend sí class àwọn try kíní kan. Ṣó fẹ́ fàsìkò ẹ̀ ṣòfò ni. Wo jẹ́ kí n sọ tọrọ fún ẹ. Ṣé kò kí n ṣe owó náà la máa fi ṣe gbogbo ẹ̀? Tí ó bá sọ kò lè ṣe é ṣe. Yóò wáìn mi ni. Mo mọ̀ pé ó wà ìbọ̀tà but at the same time. Ṣé mi náà ṣé mo kọ̀ ni? The thing is, make your money and seal the deal. What I like you want to see. I beg you. Show this babe. What? What is Babe, what's up? I'm fine. Sure, okay. Yes, I'm fine. So how are you? Ibi tí mo lọ. Ṣé bíbí kan náà lájọ lọ, bí kan náà láti jọ ń bọ̀. Lecture room mo ti ń bọ̀. Mo kàn bẹ̀rẹ̀ náà ni. Nǹkan tó wá ṣe ni kò gbájúmọ̀. So, ó ti yé ẹ. Máa mọ ẹni tó ń ṣe. Wọ́n gbèdé múlẹ̀. Ṣé wọ́n ló bí ni? Ṣé wọ́n ló bí ni? Ṣé mi lè bá sọ̀rọ̀ ni? Mọ̀ pé wọ́n ni mọ́ mi ẹ̀. Ṣé mi lè bẹ́ sọ̀rọ̀? Wà á ṣe lẹ́yìn àjọ. Ẹ wọ́n máa ṣe sọ̀rọ̀ ẹ̀. Ní wọ́n gbá ojú ẹ̀. Fọ́dí sẹ́kọ̀ọ́ tó ń ṣe tó wá ṣe. Náà wọ́n fi rántí ọmọ ẹni tí wọ́n ń ṣe náà sí. Wọ́n ti ọmọ ẹni tó ń ṣe. Obviously, mo bí jàre báwo ni chief ẹ̀ lọ sọ̀rọ̀ àfà. Ọwọ́ iná ni àpò àṣọ ti yọ. Ẹ̀yin babes, ẹ̀yin expect kọ̀tún mi. Ṣẹ́rí máa appearance ti ẹ̀jọ́ ẹni tó tiẹ̀ ní tó tiẹ̀ ojú ọkọ tí mo rí ṣá. Kò tún wá ń ṣe appearance change lásán o ìgbà tí mo tún débẹ̀. Tẹ́ bá rí àwọn tí mo bá máa ń pẹ̀lú. Máa ń mọ àwọn èèyàn tó wọ́n top. Like àwọn people yẹn gbé dání. Àwọn people yẹn ní kinní tí mo sọ ìlọ́wọ́. Like seriously, ọmọ ó wà lẹ̀. Tó dé ìgangan ni mò ń lọ. Ṣùgbọ́n yín sọ̀rọ̀ yẹn, orí mi spark. Like, tó bẹ́ẹ̀ bá ló fẹ́ gbé wa débẹ̀ yẹn. Jẹ́ ká mọ àwọn guys yẹn. Gbé wa kóra, jẹ́ ká fara tira, àbí kí lẹ fẹ́ yín babes. Ṣorí, mo fẹ́ support ọ̀rẹ́ mi. Mind tó bá lè jẹ́ ká meet àwọn ẹni tó ń sọ̀rọ̀ ẹ̀. Like, tí wogan bá lè ṣe wá lóore, as in, kó gbé wa trabayé. Kí gbé yín débẹ̀. Gbé wa trabayé. Káwa náà bíza pẹ̀lú àwọn babaláyé, àwọn bàbá olówó, àwọn ọlọ́lá, àwọn ọlọ́rọ̀ jàǹkàn. Babes, sure, nǹkan tí àwọn babes, I mean, our friendship mutual sọ fún ẹlẹgbẹ́. Sure, irú àwọn máa tí wọ́n bá ń jẹ ọmọ gbígbẹ. Tó bá yá wọ́n lè decide pé okay, káwọn change oúnjẹ, káwọn bọ́ sí ọmọ tó ga, tó yẹ. Tó bá yá wọ́n sí ní okay, káwọn mọ ọmọ tó tún gbélé dání. Ṣé you understand? So, instead tí máa yẹ fi máa náwó ilé tó máa lọ síta, kó jẹ́ kí wọ́n fi ọlá yẹn kó fi yí àwa lára. Ká fi wọ́ lára. Ká máa yí nínú ẹ̀ báyìí. Ká máa gbẹ̀ nínú ọlá. Sọ wá ní wọ́n wá jí. Kọ́lá ṣe kéde. Kọ́lá yí wọnú ọlá. Ká tún ṣe kéde. Ká tún jí bọ́lá. Ká jọ nú ara wa. Nǹkan tèmi ṣàfẹ́ ni pé kò wá ṣe bí pé ibi tí mo máa gbé yín dé tán pé bí mo máa gbé yín dé bẹ́ẹ̀ tán ṣé mo pé gbogbo kíní ò tó tí yín mi wá ní fẹ́ kí n gbé yín dé bẹ́ẹ̀ yẹn kí wọ́n á ní kó ṣe kíni kọ́ park ní sẹ́gbẹ̀ẹ́ kan mi ò ní láì. Wọ́n lè park ẹsẹ̀gbẹ́ kan. Tó bá ti máa gbé ẹsẹ̀gbẹ́ rẹ̀ yóò sẹ́ẹ̀bì àyọ̀ ẹ̀wá ìdílé ṣá. Ó sẹ́ẹ̀bì mo bẹ́ẹ̀ tí ní kọ́ mo lọ ní ọdún bá ṣiṣẹ́ ìmájì.
Aṣọ ta ló fọ yìí. Ṣé bí aṣọ mi mo ní kó kọ́kọ́ bá mi fọ kó tó faṣọ anybody? Oh, trust me. Aṣọ ẹni mo kọ́kọ́ fọ. In fact, a ti fẹ́ gbẹ. Aṣọ kíkan lélẹ̀. Oh, you make it aṣọ ẹ. Kò ṣe jàre, mo trust ẹ. Má worry, Maria later. Flora. Jọ mo fẹ́ rí ẹ. Ṣé kò sí? No, I need to change. So kankan lọ́wọ́ mi tí mo lè fi jẹun. Ṣé torí pé wá ní the change? Òun ló ṣe wá change voice ẹ̀. Kí ló lè tó yẹn? Wọ́n dé béèrè lọ́wọ́ mi pé fún mi ló máa fún ẹ náà wọ́n mọ̀ pé ó mọ̀ pé mi kì í fi ìyàwó jẹ́ bẹ́ẹ̀ yẹn. 1,000. Àwọn ṣe Flora, ó ṣe gan ni. Ọ̀tọ̀ ṣe é fún gbogbo ọgbà mi o. Flora máa ṣe ẹ lọ́mọ ṣe é fún ṣí. Kí lẹ sọ pé ṣe wọ́n? Wọ́n náà ti gbé wọn lọ hospital, wọ́n ti rush wọn lọ hospital. Wo fìrẹ lọ́kàn balẹ̀. Ṣe sùúrù fún ẹ̀mí ẹ̀. Wọ́n ṣe pé mi náà sìn, èmi náà fẹ́ yọjú dé hospital yẹn kí n tẹ̀ lọ́wọ́ nǹkan tó ṣẹlẹ̀. Má dẹ̀ ti débẹ̀, màá pè lẹ́sẹ̀kẹsẹ̀. Okay. Hospital wo lọ́wọ́ wà sí? Mi tí ì mọ̀, jẹ́ ń yọjú débẹ̀ náà. Jẹ́ ń yọjú dé wa. Kí ló ń ṣe ẹ́ báyìí? Jẹ́ ń yọjú débẹ̀, máa fún ẹ feedback tẹ́mi náà bá ti débẹ̀. Kò ní sí láburú lágbára Ọlọ́run. Máa fún ẹ ní feedback. Ṣe jẹ́jẹ́ òtítọ́ sí òtítọ́. Ó dáa, mo ti gbọ́ máa bọ̀. Kí ló ṣẹlẹ̀? Ta ló sick, ta ló lọ sí hospital? Wọ́n lọ mọ́ sí mi ò yẹ pé wọ́n ti rush wọn lọ sí hospital. But ó ṣe pé wọ́n ní 3 days ago tó bá wọn sọ̀rọ̀, kí ló ṣe wọ́n? Mi náà mọ̀, kò tó surprise mi náà tí. Àbí ṣé mọ́mì ti máa ń sick báyìí tẹ́lẹ̀ tẹ́ máa ń gbé wọn lọ sí hospital ni? Tó, in fact, mi rí mọ́ sí mi kan lọ sí hospital. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀, a ní láti bá rojọ́ jù. Abẹ́ta kò wọnú ilé kò tètè mọ bó ṣe fẹ́ lọ attend sí mọ́mì lọ hospital. Àbí kí ló fẹ́? Kí ló fẹ́ ṣe àbí? Wọlé! Tí wọ́n sílẹ̀, má worry. Ṣorí anything tó bá ti ṣẹlẹ̀ náà, ìwọ sọ fáwọn àwọn support ẹ. Ìyẹn ló wà important pẹ̀lẹ́. Ara máa yà ká ìrìnà kí ló wá ṣe wọ́n? Ṣé wọ́n ti máa sick bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ní àbí? Irọ́, wọ́n ní gángan gan ni. Gbogbo ọ̀rọ̀ títí ẹ ló máa ń ní kinní nínú. Ṣé nǹkan tí mo bèrè ṣó pọ̀ jù? Mo ṣáà pìtì ẹ ni. Orí ìbéèrè àgọ́ pọ̀ lẹ́nu ẹ̀. Àbí gbàtà ṣe bá wọn sọ̀rọ̀ like 4 days ago. Wà á dẹ̀ máa sáré take nǹkan personal. Irọ́, àwọn òbí àti wọn fi ń gbé ni tó ló kọjú ọ̀rọ̀ sí mi. Ó ga fún ẹ. So, ìrònú yẹn òun ló push ní ẹ jáde. She understand me. And adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó come out at early stage tí o ti gbà pọ̀ jẹ́ jìnnà. And the only thing tí mo feel pé I need now is owó. Ká lè fi ṣe gbogbo àwọn processing tó yẹ ká ṣe. Okay, doctor. Bí èlò lẹ́ ń sọ? Well, we are talking of 150,000 naira. Kí lẹ sọ? Doctor, 150,000 naira láti fẹ́ rí. Ọlọ́pàá pọ̀ ní ìyá mi bọ́ láti fẹ́ rí. Mo gbé mo kú. Doctor, ẹ mọ̀ nǹkan ní ṣe. Bóyá ká tẹ̀ sáré bọ́ síta, ká wá bí abí 10,000 àbí 15,000 naira. Kẹ́tẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa tọ́jú orí kọ́kọ́ gbọ́dọ̀ ṣe yá mi. What? Kò sọ ní 150. Madam, bóyá ẹ get what you must say. I am talking about 150,000 naira because kíní ẹ tó bá pọ̀ jù bẹ́ẹ̀ lọ, ó máa cause damage to ju 150,000 naira lọ. But the only favour tí mo lè ṣe fún yín is
tẹ́ bá lè deposit 100,000 naira and they continue processing wa ká máa bá ṣe wa lọ. So by the time that bá máa ṣe tán mo fi pé ó yẹ kẹ́ ti rí 50,000 naira balance. Ó dà mo ti gbọ́dọ̀ tọ̀. Mami ò gbọ́dọ̀ kú kankan gbọ́dọ̀ ṣe mami. Ẹjẹ́ tètè lọ mami. Ele, kí ni nǹkan tí dókítà sọ pé ó ṣe yín gangan? Àti pé báwo ni condition wọn? Dókítà sọ pé wọ́n wà hypertensive. Wọ́n dẹ̀ tún ní chronic ulcer. Ṣé wọ́n mi máa ń ronú ni? I don't know. Mi mọ̀. Kí wọ́n ní nǹkan tó sọ pé wọ́n máa ṣe sí báyìí? Ibi tí ṣòro mi wà gbọ̀ngàn nìyẹn. Nítorí pé ibo tí èmo ti fẹ́ rí, kí ni mo fẹ́ tà? Aṣọ mélòó mo fẹ́ fọ̀? 150,000 naira ní dókítà ní ká lọ wá kó tó lè bẹ̀rẹ̀ sí ní máa treat wọn. 150k. 150,000 yẹn pọ̀. Ó pọ̀ o. Ìbò bíi ó lè rí. You heard me. 150,000 naira. Kò ń ṣe 150 naira. 150,000 naira. Baby, mo ti máa sọ fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Use what you have to get what you want. I should use what I have to get what I want. Just like that. You share gidi. In fact, you've done the best. Ẹ ti gbìyànjú gidi gan lọ́wọ́ máa ràn yín lọ́wọ́. Ẹ ní wálé láíláí. Ṣé rí irú àwọn èèyàn bíi tí wọ́n ṣọ̀wọ́n láwùjọ? Fọ́kọ̀dá máa. But you've tried. Doctor, ẹ̀yin ni mo rí kí pé ẹ ṣe ìgbà ẹ̀kúṣẹ́. Ṣé mo rí pé anything tí ẹ̀dá bá ṣe oore ọ̀fẹ́ lásán la ní? Because kò sí anybody tó lè ṣe nǹkan kan ju tí Ọlọ́run bá fún ní oore ọ̀fẹ́ láti lè ṣe. And mama tẹ̀ ń wò lókè yẹn àti ọmọ wọn àti gbogbo family wọn, they are so precious to me. And tí mi ò bá ṣe, probably bóyá lómi àtúnṣe. And ẹ má gbàgbé orin Gbẹ́ngà Adébóyè tó sọ wípé kò kọ́lé kò ralẹ̀ ṣútàn. So tí òun ò bá tiẹ̀ nílé. Mr. Babájídé. Ẹ kú jọ. Afọláṣadé, ṣé àwọn nọ́ọ̀sì ló ní kó wá rí mi? Irú ọmọ ní kí wá rí kí n lè ṣètò payment yẹn fún yín so that ẹ lè bẹ̀rẹ̀ sí ní treat màmí. Well, bó ṣe wọn lọ́hùn, òun ló máa ń ṣọlá ẹ̀. Gẹ́lẹ́ tí wọ́n lọ lẹ́ẹ̀kan, Ọlọ́run ṣe ìyanu. Mi dẹ̀ nífẹ̀ẹ́ kí o jẹ́ abáramọ̀rẹ̀ jẹ. I want you to appreciate this man. He has paid for all your bills. Kí lẹ sọ dọ́tọ̀? 150,000 naira. Ẹ ṣe gan-an. Ẹ ṣe sá. 150,000. Ẹ ṣe o. Ẹnu ẹ̀ ní sick lágbára Ọlọ́run. Actually, bí mo ṣe délé, wọ́n sọ situation things fún mi. Mo dẹ̀ wúlò pé ibo ni ìdẹ̀gbà tó júwe fún mi. Wọ́n gẹ́ tí doctor ṣàlàyé situation things wọ́n dẹ̀ sọ pé owó ló jẹ́ major problem. Mo dẹ̀ wúlò ṣe mo ṣe 150,000. Kò tó táwọn kan fi ń da ọtí nù ní club. So kí wọ́n ló stop láti ṣe ni mo fi san owó yẹn. Bọ́ kì í ṣe torí ìyẹn gangan ni mo san. Bí ò ṣe torí irú èèyàn tó jẹ́. Ó ló tìgbà tó bá mi rí wallet mi tó dẹ̀ mú wá fún mi. Ṣadé, o ò lè mọ oore tó ṣe fún mi níjọ́ yẹn. Because there is a particular contact nínú wallet yẹn tó yẹ pé ká ní mi ò rí ni bóyá mi ò bá ti bàjẹ́. But torí pé Ọlọ́run lù ẹ́ fún mi, this is time to pay back. And kékeré sì lè lágbára Ọlọ́run. Kékeré so fọkàn ara ẹ balẹ̀ mo nígbàgbọ́ wípé mommy will be fine. Doctor, mo fi Ọlọ́run bẹ̀ yín. Though I understand wípé ẹ̀dá kan gbìyànjú ni Ọlọ́run ni
gbogbo agbára wà lọ́wọ́ ẹ̀ gbogbo agbára tó wà lọ́wọ́ tí náà ẹ bá mi lò nǹkan kan gbọ́dọ̀ ṣe mọ́ mi ẹ jọ. ṣé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní treat wọn ṣá. To be candid with you, our doctor and sapani Ọlọ́run bá nìkan báyìí Ọlọ́run bá wa treat àwọn patients wa. Well, ara mọ́mì ti wà okay because a ti ṣe a lot of things tó yẹ ká ṣe. So, but the only thing that kò ní láti ṣe ń sìn ni pé a máa ṣì ní láti examine health wọn very well because owó tí wọ́n san yẹn ó sì ní láti carry àwọn a lot of processing, a lot of treatment àtúnṣe gbọ́dọ̀ follow up pẹ̀lú ẹ̀. So, but ẹ kàn lè yọjú sí wọn, ẹ kàn má stress wọn. Ṣé ti understand? Ọlọ́run àtúnlé àtọ̀nà níṣẹ́ ẹ̀ ní síkì lágbára ọ̀dọ́ èyí ṣe gbọ́n ẹ jẹ́ kí n tètè yọjú sí màmí kí n wo bí wọ́n ṣe ń ṣe sí. Ó lè update me anytime. My brother, thank you very, very much. Fọláṣadé, ìbéèrè láti mú ìyẹ́ ò tí ì dá mi lóhùn. Àdí owó tí tó kó wá sí hospital torí ẹ̀ pé wọ́n ti bá mi sanwó bólú ti rí. Màámi, ó lọ́rọ̀ ilẹ̀ ṣe wà. Ṣé bí ìkànnú àwọn ọ̀rẹ́ mi ìgbà tí wọ́n gbọ́ pé ara yín ó yá, wọ́n dẹ̀ mọ̀ pé kò síbi tá ti fẹ́ rí owó. Òun ló sáré bá mi wá bó ṣe rí owó yẹn yá. Wọ́n sọ wípé ìyá tó bí mi lọ́mọ pé ìyá àwọn náà ni wọn dẹ̀ lè máa wò wá níran. Ìgbà tọ́lọ́run dẹ̀ ti wá láàánú sí wa tó ti bá wa sanwó èmi ti lọ́wọ́ padà fún un so that a lè lọ san gbèsè yẹn. Bàbá mi dúpẹ́ lọ́wọ́ wọn o Ọlọ́run á dúró táwọn náà àìsàn tí ò gbóògùn Ọlọ́run ò ní fi ṣe wọn kò ní fi ṣàwa náà ìyàwó náà á dàgbà wá jẹ wọn mọ́ o ṣe mo dúpẹ́ ọkọ mi ojú òkùnkùn ní tiẹ̀ ara mi á lè kókókó báyìí fún ẹ ni wàá rí bá ti ṣe wà lọ́nà gbígbà kò ṣáà ti dáwó padà fún ọ títọ́ máa wo ilé ìlú wa ń lọ yìí o ṣe jẹ́jẹ́ o wọ́n tí ọmọ ẹni tó ń ṣe o Ọlọ́run fi bẹ́ẹ̀ o ṣùgbọ́n ọkọ mi. Màámi ẹ̀yin náà kẹ́ wá ṣe jẹ́jẹ́ ẹ má stress ara yín mọ́ o díẹ̀díẹ̀ o ṣe mọ̀ pé tọkàn yín ò bá balẹ̀ ọkàn tèmi náà ò ní balẹ̀ mi. ọkàn wá sí máa balẹ̀ lágbára Ọlọ́run ọkọ mi má ṣe jẹ́jẹ́ léèrè o ṣùgbọ́n ìlú àbámi máa dúró sí i lẹ́dàá mi ò ní fi ẹ̀ ọkọ mi Fọláṣadé. Chairman láwọn ń pè é ò gbé kọ́ kí ló tó gbé kọ́ wọn. Ṣé wọ́n kọ́ ni mò ń bá sọ̀rọ̀ ni? Wọ́n kúkú ń gbọ́ ẹ kan tó ń sọ ni mi ò ní interest nínú. Ẹ gbà mí so ó ti di pé o ò ní interest nínú nǹkan tí mò ń sọ. Anyways, chairman tí ó ń ṣàánú ẹ̀ bóyá o ti gbàgbé ọ̀rọ̀ àná tí wọ́n fún ẹ ní owó kò fi tọ́jú mọ́ sí ẹ àwọn ló ń pè é tó gbé kọ́ wọn mọ́ yìí o. Wá ṣọ̀rọ̀ pé bí ilé ayé ṣe rí nìyẹn ni èyí kì í ṣe ilé ayé bẹ́ẹ̀ yẹn náà èyí kì í fi ojú olóore gungi. Okay, nísìn nígbà tí máa yẹn wú ẹ sùsùn tó fún ẹ ní 150,000 naira kó lọ fi take care mọ́ sí ẹ tó gba owó yẹn sápò bẹ́ẹ̀ yẹn tó kọ̀ dé wá fíìl pé kò yẹ owó sáìdì ọ̀dọ̀ wọn mọ́ kó pè é kó má gbé call a whole chairman for that matter. Ṣé o mọ post wọn ni? No, tell me. Flora. Ṣé ọ̀rọ̀ yìí ó kọjá báyìí náà ni? Ojú bẹ́ẹ̀ lọ. Àbí kí ló dé? No, ojú bẹ́ẹ̀ lọ. Nǹkan bá fi lè mú ẹ má gbé kọ́ lórí ẹ á jẹ́ pé o ti fojú olóore gúngi nìyẹn. Olóore ṣá. Anyways, tó bá ń complain pé mi ò pick call wọn. Káwọn náà fi mí sílẹ̀ náà. Ṣé dandan ni? Bákan ti pè mí sí mi sí pick call wọn, ó yẹ kán fi mí sílẹ̀ kò yẹ kán wo side ọ̀dọ̀ mi mọ́, kán má pè mí mọ́. Ṣojú báyìí náà lọ ni kó fún mi lẹ̀ jàre. Ẹ ti wo bó ṣe ń bá mi sọ̀rọ̀. Ẹ wo bó ṣe wọ́n ò lè fi ẹ́ sílẹ̀ o, not even now. Kò tẹ̀ kí n ṣèṣin ló máa fi ẹ́ sílẹ̀. And mind you, sórí ọ̀rọ̀ tí mo bẹ́ẹ̀ sọ yìí, ó ní láti tẹra mọ́. Kó ránṣọ mọ́. Tó bá rò pé torí pé wọ́n ti help ẹ lálákọ̀ọ́kọ́, wọn ò lè help ẹ lẹ́lẹ́kejì. Àbí o tún lè rìn síwájú kó tún pàdé olóore mi, ó tán rẹ̀. Nítorí pé o ní ìdòwò. A lè máa bẹ́ẹ̀ sọ̀rọ̀, wàá máa gbéwèé. Ìwé tó ń gbé náà ṣé kò kìí ṣe pé owó ló máa fi kà á ni. Mo bèrè lọ́wọ́ ẹ.
ṣé o rò pé ìwé máa wù lórí ẹ ni àbúrò pé wọ́n máa ń gbé ìwé ọkọ̀ máa ń kàwé ìwé yẹn dẹ̀ sáré dowó fẹ́yàn. I pity you my friend. Kí ló gbọ́ tí mo sọ? Mo pity ẹ. I mind you. Mo máa sọ fún chairman nísìn wípé kàn pé ẹ o ò dẹ̀ tó bẹ́ẹ̀ kó má gbé kọ́. mo wà ń gbọ́rọ̀ rẹ o. interesting project mo mú wá fún yìí o mo ti rí pé ní ilẹ̀ tó pọ̀ yanturu ń bì ṣe mọ̀ pé agriculture lèmi study mo dẹ̀ realize pé poultry business ó mú èrè púpọ̀ wá ẹ ṣe ń tẹ̀díẹ̀ ẹ máa tẹ̀yìn ọ̀dà àlàbí mo fẹ́ kẹ́ ṣe mo ti bá yín ṣe gbogbo assignment research ẹ̀ ló wà ń bì feasibility study ẹ̀ ló wà ń bì so kẹ́yìn kan approve ẹ̀ kẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ ni màá bá ẹ̀ need láti ṣe wàhálà kankan èmi ni màá bá yín ṣe gbogbo ẹ̀. Emperor sórí ọjọ́ tó nídìí àdírẹ́sì o bẹ́ẹ̀ bá ti wọkọ̀ láti Ìbàdàn tó bá ti débi tí ń rùn ó ti dọ́jọ́ tanu o tí fún àdírẹ́sì sì ju ẹ wo gbọ́sẹ̀ pọ́pọ́tì ilé bígbà tó fẹ́ sílé iṣẹ́ mọ́tò fún mi ilẹ̀ torí sórí ilẹ̀ kékeré tó lélẹ́yìí o èmi mo ní o ilẹ̀ sọ̀kò wọn ni o wọ́n sọ̀kò ń gbọ́ wọn rà ni ìgbọ́ngbà bá wà ń sin díẹ̀ tani ọmọ bá mójútó. ìyẹn ló wá kéré jù bẹ́ẹ̀. nígbà bá ń tábà fún yàn tí mo tó lọ tábà fà díẹ̀ bọ́ bá yàgbẹ́. ìyẹn ló wá kéré jù bẹ́ẹ̀. èmi ò lè mójútó díẹ̀ fi bí lẹ̀ jẹ́ mọ́ bàbá wa mọ̀ pé o ní bísínẹ́sì mi tí ò jẹ́ mọ́ yóò investment mo fà á mọ̀ ṣùgbọ́n tá a díẹ̀. bàdá àlàbí ẹ̀yin náà lè sọ pé tó ń jẹ bá tán nù iṣẹ́ bùṣe kò sí ẹnikẹ́ni tí kò kí n fowó lóúnjẹ good percentage ní agriculture jẹ́ ní world economy ó máa easy fún yín àǹfààní tẹ́lẹ̀ jẹ́ lọ́wọ́ irú àwa báyìí bí àbúrò nìyẹn kẹ́kọ̀ọ́ kówó lẹ́nìkẹ́ invest ilẹ̀ ti wà ńlẹ̀ mo ti bá ń ṣe gbogbo research yín bẹ́ẹ̀ ṣe máa make profit cost overhead everything ti wà ń bí kẹ́kọ̀ọ́ dẹ̀ kówó lẹ̀ ni àǹfààní tẹ́lẹ̀ jẹ́ gbọ́n mi lẹ jẹ́ mo ṣe mú proposal yẹn wá fún yín. wọ́n fi polówó bọjà jẹ́ ayé kan dún ṣé bá gbọ́ gbogbo nǹkan sọ ṣé bá gbọ́ gbogbo ẹ̀. kó bá ti wá ṣe gbogbo ẹni sìn lè máa mójútó. ok tá a bá ti ṣe tán tó bá jẹ́ wàhálà mi mójútó ni ẹ̀yin fìyẹn lẹ̀ fẹ́ mi. I studied it. I studied agriculture. Emperor ibi mo fẹ́ kó land sí gangan orí pé mo ti sí ẹ lẹ́nu mo fẹ́ kó land sí o land sí yẹn o lè rí ẹ òun ní bá kó ní yẹ o fẹ́ jẹ̀gbọ́n ẹ ló lè ní wá sórí kí ojú wa bá dúdú inú wa kò dúdú o káàbà káàwé akápọlọ o ókè wọ́n ti lé èkó wọ́n ìpè kó wá dé kó ọmọ tún wà jẹ ìwọ ni máa ń bẹ̀kẹ́ dìé wá wọ́n náà ni máa sìn. ẹ disappoint me. 3 days ló lò lóko ẹ̀yin ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi tó yẹ kẹ́ tún máa fẹnu sí fún mi. ẹ máa kí n tọ ẹ tí orí kó bá ti yẹ lórí pé kò fi kinní rẹ̀ wọ̀n wá kí n máa mójútó fún ara mi nǹkan ọ̀rẹ́ mi nǹkan mi ni. well it's up to you ẹ ṣáà mọ owó lẹ́nu capital ọ̀rẹ́ mi ni ìyàwó ọ̀rẹ́ mi ìyàwó mi ni so jẹ́ kí n mójútó property ọ̀rẹ́ mi ìwọ ọ̀nà ojú rẹ̀ kó máa lé èkó. ẹ̀yin má worry ẹ̀yin capital lẹ̀ máa bá yín ṣe máa set everything up. ọwọ́ ọmọ ẹ̀yìn ìyàwó rẹ̀ kọ́ yìí. ẹ̀yin náà ni dákun Sade Asandi Susi. How are you, Van? Thank you. Longest time make 1 centimeter. Wo ti ẹni tó bá ti mọ́ra ò lè sọ pé òun mọ́ra mọ́ kó tiẹ̀ máa kọjá lọ kọ́ mọ́ lè ṣe hi kẹ́mi náà ṣe what's up ń bọ̀ lọ́bù tí ń bọ̀. mo ń bọ̀ láti lẹ̀. ẹ kú ìjọ mẹ́ta Sade ọ̀rọ̀ tí mò ń bọ̀ sọ látijọ́ ẹ̀ ìbádìí ẹ̀ mọ ẹyẹ lẹ́yìn jọ́rọ̀ mi ò yí ọ kì í ṣe pé mi fẹ́ yan ọlọ́rẹ̀ èmi ò fi ọtán ni èmi tí mo ra iPhone ṣé n ti mọ̀ pé mo náwó dátà èmi bọ̀ mọ́ ra Android ni yémi ò tọ́jú rẹ̀ bó ṣe àwọ̀ mo fojú ànáwó kù o ṣé tá a bá fojú ànáwó kù bí ìgbà tó ń ka pépà náà ni pépà mi sì ti jáde ọlọ́ngbọ́ sórí ẹni tó jókòó àbúrò mi ni tẹ́tìrì tẹ́tẹ́fìlà àjùnà àbúrò mi ni mo sọ múlẹ̀ báyìí lọ hàn èmi máa kọ́ ní process tẹ̀ máa fi ṣe. lójú ọlọ́bùn local government ibẹ̀ ní kí n ṣe councillor àríàsí ẹ̀ lásán 45,000 billion naira ni. sọwárí ọwọ́ àti fún mi ní àwọn guideline kan ó fún mi náà green light kan débi pé gbogbo ilẹ̀ tó rí yìí ó ní kí n fi ṣe poultry pé ṣùgbọ́n kí n wá ọmọ kan tó rẹwà tí ọmọ bá mójútó tí wọ́n bá ti wá lè jẹ́ mi ní hó báyìí sórí gbogbo ẹ̀ báyìí ìwọ lọ́mọ mójútó ìwọ lọ́mọ ṣe àkántàǹtì yìí sì fún ọ ní pásíwọ́ọ̀dù ayé mi ìkórè ọlọ́pàá ìwọ kan sọ fún mi pé yes. ọ̀rọ̀ etí ọ̀rẹ́ mi etí ọ̀rẹ́ mi alágbá ní ẹ̀lẹ́tí o. ayé pa múlíkà ayé pa múlíkà ayé pa múlíkà ayé pa múlíkà ọlọ́àfikún làgbèsè ayé rẹ̀ ṣé kò pọ̀ sí. ọba rọ̀ kọ̀ lọ́la ayé pa múlíkà báwo ṣe làmì wà mẹ́. mẹ́rin tọwọ́ ẹ ti kún mẹ́ta tilẹ̀. ó ti jẹ́ méje. ó jẹ́ méje.
Ayíkandú ó ti bí sí wà mẹ́ta. Ayíkandú ó dùn mí ó dùn mí ó ní tèmi kan fẹ́ sọ fún ẹ ṣé o rí ìyàfẹ́ ló ń jẹ́ o ìyàfẹ́ ni o ìyàfẹ́ ni. ṣé mo wá jẹ́ Rufai ṣé mo fi ń jẹ́ ìyàfẹ́. má fọ́ àìṣe Rufai má fọ́ ó jẹ́ ìyàfẹ́. òbí àgọ́ ló sì máa dé ìyẹn gbẹ yìí òbí má rí lẹ́ǹtì o tó bá tún dọ̀la tún pàdé rẹ̀ tó fẹ́ mo fẹ́ fẹ́ sẹ́ ó sì máa padà fẹ́ lóṣù lọ́ka. Ayíkandú lẹ́gbẹ̀ẹ́ ògá mọ̀ pé yes ó jìyà gbé. Ayíkandú ǹdẹ́ lóhùn. Sadé sì lọ rè gbẹ́bọ fésù lórí ta ó ní kéṣù ọ̀kọ́lé fóun. ó ti gbàgbé pé bí Láàróyè gan bá lówó lọ kò ní mọ gbé junction Láàróyè náà gbẹgbẹ kọ́kọ́ 3 bedroom flat. wàá gbọ́ kò fẹ́ kó sọmọ ẹ̀ lóṣù ta o kó bá ṣe lóṣù ta á kàn wọ́n náà o ìfẹ́ kò fẹ́ lóṣù lọ́kà. èjì orí mi wò mí rẹ ìjọ mọ̀ pé mi àtẹ̀sùjọ́ ń jẹ èmi àtẹ̀sùn múlẹ̀ tira wa ni èmi àtẹ̀sùjọ́ pààlà ni ẹ̀yin ilé mi lè sùn kọ́lé sí orí mi lè sùn gbé lórí mi wò mí rẹ ọba sọkún ọba káàánú ìṣòro tirẹ̀ kó bá ti fẹ́ ìṣòro tirẹ̀ náà ni. dákun Ayíkandú ṣe àbúrò mi ò rí mi pẹ́ gbá mi létí. Sunday ló kọ́ máa gbọ́ èlé rí èlé wo bí. Sunday lọ́wọ́ sọ fún pé rìhásà ni. ìyẹn kì í ṣe wàhálà. pé rìhásà ni. òkè mi náà kàn ń dé mi pé kí ló ń ṣẹlẹ̀ lóde ọ̀run o ara ń sán. ọkọ rẹ wọlé. ara sán létí rẹ̀. ogún ni ọgbọ̀n. ara sán létí rẹ̀. sọ fún pàǹsẹ̀ rìhásà. Sunday 40 ló máa gbọ́ kì í sọ fún pàǹsẹ̀ rìhásà. kí n parọ́. Hey girls, offer kan wà nílẹ̀, she understand. Ẹ̀mọ̀ kan update làwọn boys máa ń gbé tọ́jú. Ẹ̀yin tèmi, èmi ò lè gbé ọ̀kan tọ́jú fún yín. Torí ẹ̀ mo ṣe lọ pé kẹ́nìbọ̀dì tó jẹ inú ẹ̀, káràtà kan tó lánú ẹ̀, ẹ̀yin tẹ́ jẹ́ èèyàn tèmi. Nígbà tí kò dáa, látàyé alálùmọ́lẹ̀ láti jọ wà. Àbí yes. Tó bá dẹ̀ ti dòwú ń sìn, ẹ̀yin náà ni the first person tó gbọ́dọ̀ mọ̀ pa ẹ̀. She understand, èèyàn tèmi kan tó wà ní UK, òun ló mú dọ́gbọ̀n fún mi o. She understand, ọ̀nà òun nídìí yẹn. Àwọn girls tó wà okay tó wà alright tó mi rí ṣe UK. ìyẹn ò lè oúnjẹ táwa mọ̀ ń jẹ nìwọ gbédè yìí ó yẹ kó mọ̀ pé a wà ńlẹ̀ fún ẹ anytime any day ọmọ ìyá ló ń ṣẹlẹ̀ ìgbà wo ló fẹ́ gbórí wọlé ìgbà wo ló máa dé. àwọn lè yóò dé òkè òkun làwọn lè mú lè sí i wàá máa bèrè ọmọ pé báwo lẹ́yìn ṣe fẹ́ dé bẹ́ẹ̀ ni kó tó yẹ kó béèrè nìyẹn iṣẹ́ gangan tó gbé fẹ́mi nìyẹn fọ́dà ṣe jù sẹ́mi mi ti sọ pé àwọn tèmi wà nílẹ̀. no ó mì pé a máa lọ bá wọn lọ́hùn. Of course. Ó mì pé àwa la máa lọ bá wọn UK. Of course. Ọmọ yẹn náà nice àbí yẹn wà okay. Bọ̀ ní visa. Ní visa. A ṣe ń plan bá ṣe fẹ́ lọ ṣeré ní Dubai. Oh, you dey fall my hand. You dey fall my hand. You dey fall my hand. But I don't tell you, èmi mọ nǹkan tẹ́mi ń ṣe náà, èmi tí mo mú ṣe wá fún yín. Ó yẹ kó mọ kí màá ti ṣiṣẹ́ mi pé kí n tó dọ́dọ̀ yín. Oh, need visa. The only thing ni pé ṣé o ní pálí? Mo ní pálí, ní passport. Ó ti tán, bó ṣe máa lu pálí yẹn bí wọ́n ṣe máa dọ̀hún gangan ni. Ó ti start everything. Gbàgbé, bọ̀ nǹkan tẹ́mi ń sọ ń sìn ni pé within 2 weeks ẹ gbọ́dọ̀ fò. But èmi ní problem bẹ́ẹ̀ ọjọ́ mo ní passport. But problem tó kàn wá bẹ́ẹ̀ ni pé ó ti due so 2 weeks yẹn wọ́n sì lè renew ẹ̀ so kí la lè ṣe báyìí. Ìwọ pẹnu mọ́ passport ẹ ti expire ó ti kúrò náà wọ́tá ń sọ ìwọ gan ti expire kúrò ní trip yẹn jọ tó yọ Ọlọ́run bá ń jọ. Ó ní àti visa o àti tíkẹ́ẹ̀tì o bá ṣáà ṣe máa dí ọ̀hún àwọn guys yẹn ló máa sọ̀tẹ̀. Àwọn máa sọ̀tẹ̀. Àwọn ilé ìfowó ṣeré làwọn eléyìí. Àwọn iṣẹ́ tó yẹ pé tẹ bá ṣe lásán tẹ bá máa fi dé Naija ẹ máa ra ilé méjì sílẹ̀ kiri. Kọ́ máa tiẹ̀ fún wa lówó wọ́n máa gbé mi lọ lóyìnbó. Kò yẹ kó ṣe máa sọ fún wa pé fẹ́ rí wa ó yẹ kó ti sọ yẹn látòrí fóònù. Mo gbọ́dọ̀ já yín tán gbọ́dọ̀ jẹ́ pé mọ bó ṣe ń lọ náà. Ó pọ̀ o dábẹ́ ni pé mi ò gbọ́rọ̀ eléyìí rí. Accepted pé passport mi ti due for now so help wa ló lè ṣe fún mi má jẹ́ kí n lose opportunity. UK ló ń sọ̀rọ̀ ń pẹ́ yìí guy. Àlàyé ò lówó lọ́wọ́ ló ní future ṣé future lọ fi ra lé sílẹ̀ kí ni future ló máa fi ra bẹ́ẹ̀ sí ni àwọn gbàgbé ó bọ̀ kọ́ tó ṣẹlẹ̀ ni pé the only thing máa ṣe fún ẹ ni pé Argentina máa wà the next 6 months tàbí kó lọ Brazil náà dà náà. Fine, Brazil not fine. Brazil dà ó lówó lọ́wọ́. Tẹ́kẹ̀ mi àti ẹ sọ̀rọ̀ ó mọ nǹkan tó ṣẹlẹ̀ mo trust Kitan àti Flora I'm very sure pé passport wọn ṣì máa valid ó yàtọ̀ sáwọn kan ọ̀nà Argentina lè máa padà lọ. Wo jẹ́ ká sọ̀rọ̀ ọmọ ìyá ó pọ̀ UK àwọn kan ti di international Fọláṣadé yìí UK gbàsíbẹ̀. Mi ò ṣoore nítorí Ọlọ́run o. Àmọ́ tiẹ̀ tẹ́lẹ̀ ọjọ́ gbà ju 20% lọ ní abẹ́ òní. 50-50 yẹn pọ̀ ju kí ló ṣẹlẹ̀ ìyẹn pọ̀ náà. Mo ti tàn sí wàhálà
tó bá ti pọ̀ tó bá ti ju ẹni less than 50-50 I'm not doing anything. ṣé wọ́n lọ fẹ́ gbé sórí bẹ́ẹ̀dì ni èwo ni 50-50 wọ́n máa wò pé tó gbé nú mi tí ń dùn pé mo lọ sí ìlú òyìnbó mọ risk tó wà nù kéèyàn wọnú flight ni ṣé mo ti mọ̀ bí a máa débẹ̀ láyọ̀ àtàlàáfíà. ok ìlú òyìnbó náà ló yí sí o dẹ̀ bọ́ sẹ́ǹkulé yín kó gba bẹ́ẹ̀ délé òyìnbó náà gbọ́ bẹ́ẹ̀ sẹ́ǹkulé yín kó gba bẹ́ẹ̀ délé òyìnbó the only thing ni pé tẹ́ bá ti ṣe 50-50 ẹ gbàgbé ẹ̀. let's do 60-40. o ti rí kò sí wàhálà lọ́bì lọ́wọ́ àwọn even 70-30 gan pàápàá. lọ́bì lọ́wọ́ àwọn boys bóyá update wà ń ta update tó gbé wá fún yín lọ́fẹ̀ẹ́ ló fò ìṣẹ́ rẹ̀ pé easy ni tó bá ti gba 50-50 it's okay màá mú lọ fẹ́ lómi. 60-40. kò sí wàhálà máa gba 20k ẹ̀ náà. wọ́n náà ṣe 60-40 náà. máa gba 20k ẹ̀ náà ìjà ẹ wò fún mi lẹ̀. Fọláṣadé Màámi. lọ́rọ̀ kan ṣá òun lọ lóyìnbó. Bẹ́ẹ̀ni. àmọ́ ọkọ mi jọ kí ló ṣe fún ẹni tó ń rìn lọ sí ìlú òyìnbó tó wù lórí tó yẹn tó ṣe rò pé ìlú òyìnbó ló kàn tó ń fẹ́ ràn ẹ́ lọ. Màámi kò kún ṣe pé bí a pé èèyàn kankan ló fẹ́ rán mi lọ ìlú òyìnbó àti iléèwé wa lọ́n ti fẹ́ rán mi lọ. Ẹ mọ àwọn ìdánwò tó jẹ́ pé wọ́n máa ń ṣe tí kò ní jẹ́ pé àwọn ọmọléèwé yẹn nìkan ló máa wá tó máa invite àwọn èèyàn láti oríṣiríṣi iléèwé tí wọ́n máa wá. Mo wá kópa nínú ìdánwò yìí. Wọ́n wá ní pé àwọn 3 tí wọ́n bá yege jùlọ tó máa rán wọn lọ lóyìnbó. Ọlọ́run ṣe bá mi ṣe nìyẹn o tí mo wà lára àwọn 3 tí wọ́n gbégbá orókè. Mo bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o. A jẹ́ wípé o fojú sí ẹ̀kọ́ ẹ ló jẹ́ kí irú àǹfààní yìí yọ fún ẹ o. Bẹ́ẹ̀ ni màámi pẹ̀lú àtìlẹ́yìn àdúrà tẹ̀yìn kan pàápàá torí mo mọ̀ pé àdúrà yín ló ń tẹ̀lé mi káàkiri. Ìwọ náà dojú àdúrà tèmi ni o ṣe ọkọ mi mo dúpẹ́ wàá lọ rí wàá bọ̀ rí wàá wá kórè kó wá kó. Ìwà òní fún ni wá sílẹ̀ fọ̀rẹ́ rẹ̀ wọ́n ni wọ́n sọ tó ṣe jẹ́ ìwà ní yòókù ọ̀kùnrin ìwà ní yòókù ọ̀kùnrin kò pẹ́ bóyá ìwà rẹ̀ ni kò jẹ́ ká mú owó. Hey guys, hope you are enjoying yourself. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, o lẹ ti rí o. Babes mi tí mo sọ fún yín pé ń bọ̀ láti Naija. Òun ló ti dé yìí o. Fọláṣadé lórúkọ ẹ̀. Fọláṣadé meet àwọn tèmi ní UK. Àwọn tó ń jẹ́ kí UK dùn mọ́ mi lélẹ̀. Àwọn tí bá pè pé mo ní lọ́wọ́ kan báyìí kí tó sọ délẹ̀ wọ́n ti dá mi lóhùn. Alert mi ti dún gbangban. Àwọn lè ṣó ọgàn o. So meet wọn. From you. You're welcome. Thank you. Yeah, I'm J-Boy. Welcome to our meeting. And you? I'm Wizu. Wow. They call me Zeno. Zeno. I'm fine, thank you. So guys, Sherry Fọláṣadé ṣe wà yìí. Ọmọ gidi ni o. Bẹ́ẹ̀ ni. Bó ṣe ń dé báyìí tí mo gbé láti airport tí mo rí pé ó shower ó relax tán. Ẹ̀yin ni mo ní kí wọ́n pè kẹ́ kọ́kọ́ wá meet ẹ̀. So, kí ló wà lẹ̀ fún mọ́ mi? Mama, Sherry, yẹn ò ṣe problem. Ibi tá a wà yìí, we work here, we make money here, we spend money here. Abi, my guy. I trust you, now. So, as a matter of fact, we're going to healing tonight. Sure. We're going to have some fun. Mo ti fẹ́ kọ́ tí mo fẹ́ sọ wọn gan ló sọ yẹn ẹ ká bọ́ sí town this is UK now ṣé àwọn máa dọ́là ara wa ni kàkọ́ dání kan mọ̀ tẹ́ ẹ ká gbọ́ gbẹ̀dù ká gbọ́ mo bó ṣe ń lọ. Àbí kílẹ̀ fi o. Ìgbó tá à ń lọ ẹ̀. Mi ní pẹ́ńbẹ̀ o torí mo ní appointment kan ní Imperial War Museum. Hey! Ìwọ, I know you now. Ṣé ní bó ṣe wà yìí? Tó bá ń gbọ́ akágàn, ẹṣin inú ìwé olóúnjẹ bẹ́ẹ̀. Tó bá ti di pé wọ́n fẹ́ lọ náwó báyìí, ó máa gbé condition di pé mò ń lọ síbì kan ni. Bọ̀bọ̀, ṣe fẹ́ gbọ́? Lenny, please talk to your guy. Lenny, àjọ ń lọ ni. You going nowhere? Ó wà ń lẹ̀ sẹ́. Ó ti rí. Ọmọ mi gbà síbẹ̀, I just ẹ jẹ́ ká. Mo wẹ̀. Sis Grace. Ẹ wo àwọn guys yìí wọ́n gbé mi dé level tí mi ò tí ì dé rí láyé mi as in
No. They are too sweet. But information tá máa ń gbọ́ nípa àwọn UK guys ni pé wọn kì í fi bẹ́ẹ̀ náwó. So ìyá mi lẹ́nu báwọn ilé ṣe tẹ́ mi sí rẹpẹtẹ. Wo owó jowó lọ, tówó bá wà bẹ́ẹ̀, wọ́n máa ná. Àwọn boys máa náwó. Tá ló fẹ́ pé àwọn UK boys ò kì í náwó. Àwọn gbogbo ni big boy. Kí ló ṣe é? Wo mo sọ fẹ́ pé àwọn ilé yàtọ̀. Mo tó bá fẹ́ náà máa fún ẹ. Ṣórí Fọláṣadé, nǹkan tó kọ máa ní ní pé o ní láti farabalẹ̀ dáadáa. Ṣórí tó bá farabalẹ̀ fún àwọn guys yẹn, wàá gba owó lọ́wọ́ wọn, á sùn wọ̀ fún ara ẹ̀. Bó ṣe wà ẹ́ bó jẹ́ bọ̀dà ní wọn. Ó mú ọkọ̀ láì náà, kí ló kàn wọ́n? Tó bá wà club báyìí, wọ́n máa ń paint gbogbo club ní red ni. Forget it. Ṣáà make sure wípé o ṣe dáadáa. Pàápàá jùlọ sí èmi. Nítorí èmi ò láì kí ọmọ máa ṣe báyìí. Ó ní ìdíkọ̀ tó mú wá fún mi the last time tó wá láti Nàìjíríà. Ó débi báyìí tán báyìí, ó dọ̀kun mọ́ mi lọ́wọ́ ní street. Tí n bá sọ báyà ní no, tí n bá ní kó báyà ní báyìí ló fẹ́ gbà. Nígbà tó yá bẹ́ẹ̀ tó tẹ́ báyìí, ọwọ́ kan báyìí ló deport sí Nàìjíríà lọ́wọ́ kan. Láyé ẹ̀ kò jẹ́ ṣerú ẹ̀ mọ́ tó bá gbọ́ UK báyìí wọ́n máa sá ní nǹkan tí mo ṣe fún mi báyìí. Mo ṣe ṣégè fún tó o bá ti ní problem pẹ̀lú mi. O lè ní problem pẹ̀lú UK. Forget it. Ó máa ṣe bó ṣe wọ́n, ó máa rẹ̀ enjoy ara ẹ̀. Ìwọ ṣàrà calm. Ṣe jẹ́jẹ́ ṣọmọ dáadáa. Ó ṣàrànwọ́ tí mo fi mú ẹ. Mi ò mú ẹ bí pé mo kàn mú ẹ mọ́ bí mo kàn mú ẹ bí kan bí mo kàn pé kó wá ṣe nǹkan láti Nàìjíríà kó wá máa ṣe nǹkan kan bí no. Mo mú ẹ bí ẹ̀jẹ̀ mi. Mo mú ẹ bí àbúrò mi tí wọ́n bí lé mi gangan. So mo lè yẹ kí wọn náà kó pọ́n mi lé, mú mi gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n ẹ̀. Wà á lè enjoy mi, wà á lè enjoy UK. Forget it. Sister Babe, Grace. you will enjoy your stay. Sister Grace, mo ti fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo support tẹ́yìn fún mi ever since tí mo ti dé. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ̀yin náà máa enjoy mi. Èmi náà kì í ṣọmọ burúkú. I trust you. Ẹ ní regret pé ẹ gbé mi wọ̀lú yìí. Máa ló sọ bẹ́ẹ̀ o. Kò sí wàhálà, má jẹ́ kó wọ́n gbó. Anyway, no wàhálà. Kí ni kí fún ẹ, kí ló fẹ́ jẹ? Mo ti sọ oúnjẹ tí wọ́n ti jẹ sọ́bẹ̀ tó sínú freezer ni kò sọ. Anything. O ṣú ẹ. O ṣú. That's bẹ́ẹ̀. Wà á gbádùn bíbá dáadáa, má worry. Hello ọkọ mi. Mo dúpẹ́ o. Ó tiẹ̀ wọlé lénìí. Torí bàbá ń pè báyìí yóò máa já ni kò ní wọlé. Kí ló dé? Hello. Kí ló tún ṣẹlẹ̀ báyìí? Kí ló ń ṣe fún òní báyìí? Hello. Hello ọkọ mi. Mo ti ń gbọ́ ẹ, kí ló ṣẹlẹ̀ tẹ́lẹ̀? O ṣé ọkọ mi, mo dúpẹ́. O ṣé. Báwo wá lọ́hùn? Ṣàlàáfíà ló wà? Àárò ẹ ló ń sọ mí ni mo fi ní ń pè ẹ́. Kò sí o, pínrín kò sí nǹkan kan. Mo wà lálàáfíà. Ìwọ ń kọ́ ṣàlàáfíà ló wà? Àbọ̀dà, ọkọ mi kò pè mí ọ̀rọ̀ wà o, ṣé o gbọ́? O ṣé mo dúpẹ́ o. Ní àkókò bá mi wà pẹ̀lú ẹ̀, ojú mi ti sákèrè òkú délé, mi ò ní ṣe lásán. Mo máa jẹ wọn, mo máa jókòó báyìí tí máa nà kàkà báyìí tí máa jẹ wọn, máa gbára Ọlọ́run. Fọláṣadé. Fọláṣadé. Yes, sis, mo ń bọ̀. Hey, jọ ìgbà wo ló fẹ́ kúrò nílé yẹn, no me understand. Ìgbà wo ló fẹ́ dress tán? Please come out. Ṣadé. Hey. Okay.
Mo ń bọ̀ sis. Mo ń bọ̀. Shade, I told you earlier. You can have been like that. See, I can keep pẹ̀lú time. So African time, le man low. Bí báyìí tó bá lọ bí kan tó tètè meet up. Either kó lose boss kó má bá boss or kó má padà rí ẹni tó ń wá lọ. Kẹ́ni ẹ ti wò pé oh serious kó ti bá ti tiẹ̀ lọ. Ó ní gbogbo lè tó ń ṣe now. When tó wá gbé ẹ̀ tó wá bẹ́ẹ̀ for the past 15 minutes tó ti dúró there. It's outside. Ó máa mọ́ra lọ́jọ́ kan. Kí ló kó sí? Shade mo ní kí ló kó sí because èèyàn fẹ́ gbé lọ fún dinner ni. Wo bó ṣe dress. Look at the way you dress. Kí ni gbogbo jacket lè? I don't understand. Ẹ wo sis. Òtútù mú mi. Ẹ jẹ́ n wọ jacket. Òtútù mú mi. Fọláṣadé. Nígbà tá wà summer lòtútù mú ẹ. Mi understand. Òtútù bá wo. Láwọn tẹ́ pé wa tá wà ńbẹ̀ gogo. A tún ti pariwo pé heat ẹ tún ti pọ̀jù. Lu wọ́n pariwo òtútù mú ẹ. Summer la wà now. Ẹ wo ẹ̀yin lẹ mọ̀ pé summer lẹ wà. Ṣé rí as for me, ọjọ́ tí mo ti ń jáde kúrò nínú airport báyìí ni mo ti fẹ́ gan. Òtútù mú. Sì ṣe jẹ́ kí n tètè máa lọ. Anyway, no problem, babe. I'll see you later. Enjoy your day. Okay, bye. Shade Felicia, òtútù. Ní time summer. Tó bá di time winter gogo, kí ló máa wá ṣe ná? Ṣé mama pé kò ní máa bọ́ tààrà nìyẹn o. She's not okay. Rántí ilé tó ti wá, rántí ọmọ ẹni tó ń ṣe, rántí pé àṣelẹ̀ làbọ̀ wá bá, kó má dógún. Rántí ilé tó ti wá, rántí ọmọ ẹni tó ń ṣe, rántí pé àṣelẹ̀ làbọ̀ wá bá. Ìkúnjọ gẹ̀rẹ́dẹ̀, òun rẹ̀ di mọ̀ pẹ́, ó ti gbàgbé pé ohun tó dùn ń pani. Ọ̀rọ̀ la fi dáyé ohun ọ̀run, ọ̀rọ̀ torí ẹ̀ ó ń táyé ṣe, ọ̀rọ̀ tí báyé lómìíràn jẹ́, àìfarabalẹ̀ àṣìgbọ̀rọ̀ àkóbá ayé mi. Rántí ilé tó ti wá, rántí ọ̀pẹ ni tó ń ṣe, rántí pé àṣelẹ̀ làbọ̀ wá, ó máa dógún. Rántí ilé tó ti wá. Jiboy, ní sọ̀rọ̀. Tí bá sọ fẹ́ pé mo understand nǹkan tó ń sọ látẹ̀kùn, irọ́ ni mò ń pa. Kò tí ì yé mi. Kò yé mi because ọ̀rọ̀ yẹn ó fẹ́ rí papọ̀ létí mi. Kò yé mi. Báwo ni kò ṣe ní yé yín? Ó gbọ́dọ̀ yé yín náà. Mo sọ fún yín pé ọmọ tẹ́ gbé fún mi, ọmọ yẹn ń rùn. Ọmọ yẹn ń rùn. But safety ló yẹn sọ. Fọláṣadé ń rùn. How come? Ìyẹn ò lè possible because Ṣadé tèmi mọ̀ dáadáa. Mo sọ fẹ́ pé ó ṣẹlẹ̀ láti Nàìjíríà ni now. Ó ṣe dé sí UK ń bí báyìí ni. Kò tó dé wà ní Nàìjíríà lè mú mọ̀ dáadáa fún ọmọ tó neat ni. Ó neat kò lè rùn. Wáyé tó máa rùn. Ṣé mo máa parọ́ fún yín ni? Mo lè parọ́ fún yín ni ọmọ yẹn ń rùn gan. Kí ẹ lè believe nǹkan tí mo sọ. Ó ti lé 3 days mo ti kúrò nílé báyìí sí now. Irọ́ o. I'm telling you the fact. Is it real? Tí n bá máa padà lọ sínú ilé yẹn ń sìn báyìí, wọ́n gbọ́dọ̀ ọkọ̀ bá mi fumigate nínú ilé yẹn náà. Jiboy, kò tó yẹn. Mo ní òkè ṣó mọ nǹkan tó ṣẹlẹ̀. Ṣó mo ṣe ń bẹ sọ̀rọ̀ yìí, mi ò tí believe nǹkan tó ń sọ. Àmọ́ èmi fúnra mi ò get that mo ṣe sọ because mo mọ̀ pé òun ò dà. Kí ẹ̀ mo máa rò lẹ́ṣọ́ kókó máa rùn. Èyí wá bó ṣe dúró sí mi kó máa rò bó ṣe wá mo lè dákú mo lè faint straight. Of course, yes. Kò ń ṣe nǹkan tó easy. Má bínú torí Ọlọ́run. Má bínú sórí èmi náà get in touch pẹ̀lú ẹ̀. Mo dẹ̀ sọ pé gbogbo tó bá ṣẹlẹ̀ máa understand. Má worry, just cool down. Let me talk to her first, please. I don't really care about that. She understand. Because Mama padà lọ sí where naturally I have to go and isolate myself right now. But the fact is, nǹkan tí mo wá sọ fún yẹn, it is real, and I'm here because of my money. Nǹkan tó gbé mi wá sí bíbá yìí nìyẹn. Jiboy, so o fẹ́ kí n dáwó tó fún mi padà tó sọ lórí Fọláṣadé right? Ó yẹ kó mọ̀ pé ìwọ lè possible now. Owó tó bá ti wọlé sápò tèmi ń bí, kò lè jáde mọ́ láíláí. You know me now. So what you're trying to tell me right now is that my money is gone? Of course, yes. Ó ṣe mọ̀ mí UK now. Tí n bá ti gba owó ṣẹ́ mi, mo ti gbà nìyẹn. Wo bí kọ́kọ́ gbàgbé pa owó. Jẹ́ kí n confirm nǹkan tó ń sọ. Let me talk to her. So you expect my money to just go like that? Am I already? Ilé ló sọ tó ń ṣèkìrì àwọn tó sọ jọ lọ gan-an pariwo tó gbélé kí ló ṣẹlẹ̀? Owó tó bá ti wà pò tèmi kò jáde mọ́. I'm sorry. Àmọ́
Ṣọ́rọ̀ ti Jíbọ̀ ìsọ̀, ṣó lè possible ṣá? Fọláṣadé ń. Let me just call her first. Kí n tẹ́ kù. Fọláṣadé má bínú jàre, mo ń ṣàwọn kọ́kọ́ nílé mi. Are you okay? No, sorry. Mi ò gbé wọn kan kaná débi kó ń jóná. What is happening? Kí ló ṣẹlẹ̀? Mi ò tí believe o. Ṣadé, are you okay? I'm fine. You are not! You are not! Oh my God. Jọba bẹ̀rù ṣé o fi omi rúwẹ̀ ni? Mo ní ṣe o fi omi rúwẹ̀ ni because wọ́n ń go. Yeah, you thinking. This is getting too much. Kí lẹ sọ sìn? Èmi Fọláṣadé. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ṣadé, just láti Naija. I think you're fine. Kò sí nǹkan tó ṣe ẹ́. Oh, we're okay. I'll pretend I didn't hear that. Ẹ ṣe máa sọ pé mo rùn. Owó yẹn ti pọ̀ jù now. That's too expensive. Àwọn guys méjì kan náà tí mo gbé fẹ́ recently tó jí àjọ lọ sí club tó insist pé àwọn fẹ́ kó máa tẹ̀lé àwọn lọ́jọ́ yẹn náà. Àwọn náà ti fẹ́ pa mí pé àwọn òwà ókè tó wá bá wọn. Ṣé ló bẹ̀rẹ̀ sí ní hùn? What is wrong with you? What is happening? Even if wọ́n ní kí n dáwọ́ wọn padà fún àwọn pé àwọn ò ní interest mọ́. Mo ní náà kò lè rí bẹ́ẹ̀ bọ́ tí mo ṣe rí ẹ̀sìn. Whoa. Ṣadé. No. Oh no, má jẹ́ kí n rùn. Mi ò rùn. Nothing is wrong with me now. Babe. You are not fine. You are not okay. Something is wrong with you. Just be happy 3 days, so cool later, 4 days. Look, bẹ̀rẹ̀ sí ní rùn báyìí. Kí ló ṣe é? Ta ló ṣe? Ta ló fomi rú wẹ̀? Ta ló domi sí ẹ lára? Sis, tó bá pẹ́ ìṣeré ni ẹ stop ẹ̀. Tó bá pẹ́ eré ni ẹ stop ẹ̀. This is too much for me. Ẹ ṣe mo sọ pé mo rùn. Má bínú, ò ní pa mí. Mo ṣe wà yìí, mo ti wà, mi ò wá okay. Mo ti choke. Please, kò ní láti excuse me. Just go out. Ẹ ń lé mi jáde. Mi ò lé ẹ kan dúró ń ta. Tí wọ́n ti ṣetán pẹ̀lú ara mi, tí mo set ara mi tó ń sìn, tí mo wà okay, màá ní kó máa bọ̀ nílé padà. Jọ̀ọ́ wá. Ẹ ń lé mi jáde kúrò nílé yín. Mi ò lé ẹ, mọ́ kò pa èmi náà síbi. Just help me, ṣàánú mi. Just try to understand me. See, I'm trying to understand you, okay? Tó bá jẹ́ pé o ti ní anything tí mo ti ṣe fún yín tó ń bí yín nínú, ẹ sọ fún mi. If you don't want to see me again, just tell me. Nǹkan tẹ́ ń sọ yìí ti pọ̀ jù náà. Báwo lè ṣe máa sọ fún mi pé mo rùn? No, kò ṣe pé mo fẹ́ rí ẹ mọ́. Mo kàn ní kó lọ dúró ta ni. Just go out. Tí bá ti ṣe tán, tí bá ti ṣe, mo fẹ́ sáré tún ilé ṣe. O máa wọlé padà, máa wọlé. Mi ṣàlẹ̀ ní kò sùn síta. Mi ò lè ní kò sùn síta now. You sleep inside. Don't worry. Is this some kind of joke or what? This is not a joke, okay? Kò ṣe pé mo lé ẹ jáde. Just go and stay outside. Má pa mí síbí. O ti choke mi, mi ò lè mú, mi ò lè mí dáadáa mọ́. Mi ò lè breathe dáadáa mọ́. Do you want to kill me? Please go out. Kí n bọ́ síta. Bọ́tà. Am I dreaming? Go out! Don't kill me! Oh my God! Shadow, understand what I'm saying. You don't feel what I'm feel. Try to understand it. Try to put me now. Why? Do you want to kill me, eh? Oh my God! Something's wrong with this girl. Damn. Just. Hair freshener. Hair freshener. Mo lè lálejò. Eléyìí ti worst now. Eléyìí ti worst. Báwo ló ṣe ṣe tó fi worst tó yìí? Look at you. No. Má tiẹ̀ try láti súnmọ́ mi. Ṣé o mọ bí gbogbo ẹ ṣe ń bùtì ni? O mọ bí gbogbo ẹ ṣe ń rùn ni? Eléyìí ti worst kọjá pé o fẹ́ súnmọ́ mi lọ. Tí ẹ̀gbọ́n náà. Ṣé bó ṣe fẹ́ wá sọ́sẹ̀ lélẹ̀? No, má ti ewúlẹ̀ try ẹ̀ rárá. Má wá o. Ṣàròrà dúró ẹ jẹ́jẹ́. Ò ṣe lè tán. Tí ẹ̀gbọ́n náà nígbà tó fẹ́ travel lọ sí abroad, ṣó sọ fún mi kó tó lọ. After all, èmi ni mo kọ́ ẹ ní game yìí. Èmi ni mo fọ́nà hàn ẹ́. Ó wá fẹ́ gbé step nìyẹn. At least ó yẹ kó lè sọ fún mi. Ó yẹ kó lè sọ fún mi kó sọ fún mi wípé ó fẹ́ ṣe nǹkan báyìí, láàrin èmi àti ẹ. Ṣá mọ̀ bí táìsàn yìí ti wá? Ṣá mọ̀ bí tí nǹkan tó ń ṣe ẹ́ yìí ti wá? Oh my God. Flora. Oh my God.
Wo má bínú sí mi. Èmi fi pé solution ló yẹ ká máa wá báyìí. Gbogbo eléyìí kọ́ ló yẹ ká máa sọ. Ó lè bá mi wí later. Jọ̀ọ́ torí Ọlọ́run ọ̀rẹ́ mi, bá mi wá solution sí kíní yìí disgrace no embarrass mi kiri àdúgbò ṣàánú mi. Oh my God. Owó pọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Sorry, as it is now. Fọláṣadé, àfìgbà tó fẹ́ rẹ̀ ṣe ẹlẹ́yà. Èèyàn kì í ṣe nǹkan báyìí. Anything tí o bá fẹ́ ṣe láyé yìí, èèyàn gbọ́dọ̀ máa da ọwọ́ bọ ẹnu. Anyways, nǹkan tó ti ṣẹlẹ̀ náà. Àròyé ò kágbọ̀n. Jẹ́ ká tẹ̀ kọ́kọ́ mọ ráìsàn tó ń ṣe ẹ náà. A máa ní láti dé hospital báyìí. Ṣó ti gbọ́? Kò sí problem, tó bá jẹ́ pé solution ni ẹ jẹ́ ká máa lọ báyìí. Lásìkò, like hospital àbí èmi ò lè tẹ̀lé yín lọ. Tí wọ́n ti máa tẹ̀lé yín, bóyá kẹ́ máa nìṣó kí n gbé ọ̀kadà wá báyìí. She's thinking. Gidi gan ní fẹ́ra. Tó bá lọ jẹ́ virus ní nǹkan. Gan ni. I can't stand this odor. Oh my God. Kí ni má ṣe wù sí mi? Má ṣe wù sí mi. Tóyìn nínú ní máa bẹ̀ ní wùwà ẹ̀ka. Ọmọ burúkú tó jẹ́ àjẹ́ lánàá yẹn, mo rí gbà tó jáde yẹn o. Mo àtọ̀ fún pé àjẹ́ tó jìn tó máa fún mi jẹ́ bẹ̀. Tó máa fún mi àbí kí n lọ pọ́ bẹ́ẹ̀. O mọ̀ nǹkan tó mọ̀ yẹn jẹ́ ló gbé àjẹ́ yẹn, ó lẹ̀ já o. Ó já o, kò lè fún mi jẹ́ bẹ̀. Kò fún mi jẹ́. Kọ́ ti máa jẹ fún ti máa gbà mú. Máa gbà mú. Ẹ kú gbádùn, ẹ jọ̀ọ́ ọ̀rẹ́ mi rà. Ọ̀rẹ́ mi ológun. Igbákejì arọ ni. Mo fẹ́ rí o. Àrọ̀ ni bíbó lè sì ń jẹ́ bá. Lè járọ́ ni. Ẹ̀wà èlèyẹyìn. Ṣé ẹ rí àrọ̀ ní ìgbà tí wá? Ṣé àrọ̀ ní yẹ́yìn mọ́ ẹ̀? Ìgbà tí wọ́n nìyẹn o. Àrọ̀ ní of our time ọ̀rẹ́ tèmi ni. Òrè mo á béèrè, ó wà nílé àbí kò sí nílé. Gbọ́dọ̀ ṣé àwọn ni wọ́n ní àbí àwọn ni wọ́n ní. Sori, mo mọ̀ pé mo máa ń wí ẹ̀. Mo máa rí ẹ pé nígbà ìyá bá ti sọ ṣé kó máa ní sùúrù. Ó mọ̀ pàrọ̀ ìbájẹ́ kó fi ìṣẹ́jú mẹ́wàá sọ wákàtí máa rúrò máa bí. Dúró, èmi ò tẹ̀wọ̀ lókè ní. Èmi ò tẹ̀wọ̀ lókè tó báyìí. Mi ò tẹ̀wọ̀ lókè. Mi ò tẹ̀wọ̀. Ọ̀rẹ́ mi. Tani? Èmi ni. Tàtúwà ni. Èmi náà ni. Oyin kan dún. Oyin lọ́dà máa tù. Ó fóhùn dá mímọ̀. Oyin lọ́dà máa tù. Ojú kò ní tiẹ̀. Ó ní dààmú. Ó ní ṣàṣetì. Sórí mo ti fi gbéraga o. Ó bójú mi jẹ́ o. Which way? Ó bójú mi jẹ́. Sórí n kò lè ní irú rẹ lọ́rẹ̀ kí ìyá máa jẹ mí. Torí ìtọ́lọ́ lémi kan ìwọ kan mo torí ẹ̀wà bí ni pé mo ní ìdí orí kan oríṣi 9. Òkàbò ṣé mo gbà ń etí ẹlẹ́. Àlùwò, àlùrọ̀, apani, ayọ̀dà, gbogbo kábẹ́ kan fún mi kí n má lọ fi dá gbòòrò rí. Kí ló dé n kò lè mọ̀ ẹ́ rí kán rò pé n kò ní èèyàn. Ẹyin láìsí pé òun lóògùn Àgbẹ̀kọ̀yà. Kí ló dé tó jẹ́ pé dọ̀ mí lówó òkà wa. Kí n kò máa fi ṣọ́ra ni. Èmi ti rí ẹ̀tọ́ mo ti rí pé ológun. Wo ṣe ó jẹ ẹsẹ bí bá lóògùn ṣe mo lóògùn tó fámásì ni ògọrọ ògùn lásán kí ló ṣẹlẹ̀ gangan. Fámásì lèmi kò ṣe ní ó máa tán. Ọ̀rọ̀ yìí bá mi sọ lórí ọ̀rọ̀ Ṣadé ó ti rí bá. Ṣadé. Ṣadé yòókù gbá ilé ti pé o máa jẹ́ kó máa fojú rẹ̀ hàn máa bo. Ó ti kọjá máa bo. Kí ló ṣẹlẹ̀ sí? Ṣadé ti ojú ẹ̀ ti rí máa bo. Ṣadé ìgbà ilé tí yóò pé bó ṣe gbá ilé tí yóò èsì wọn kò ní fi dá lára. Ṣadé ti ń rùn. Àbí Ṣadé tí mo ní mo fẹ́fẹ́. Tó gbá mi létí. Tó fi rẹ́rìn jọ́nà. Yóò pé àárí ẹ̀ wo bí ìran ó ti rí ẹ̀ wo. Ó ti rùn. Eléyìí ti kọjá gígí hàn. Ó ti rún àbí. Ó rún burúkú ni o. Àwọn èèyàn ń sá fún un. Ṣé ẹ̀rí kẹ́bà kọjá lójú mi lóhùn báyìí òórùn ni. Àwọn èèyàn wà ń sá fún un. Kẹ́bà kọjá ládùúgbò wọn báyìí òórùn ni. Ebi mo sọ fún ọ. Kò sẹ́ni lè wọlé hàn Ṣadé mọ́. Mo ní tájá bá lò mọ ìgbẹ́jẹ yẹn jù ní public latin. Irọ́ ni o. Fúnra ẹ̀ ní ó regret. Ṣadé rùn kiri ni o. Mo dẹ̀ gbé wọ ọ̀rẹ́ mi ni. Tó fi lọ́bìkà dára tó fi rùn bẹ́ẹ̀. Níbo ló ti ró òògùn? Ẹ dẹ́kun. Ẹgbẹ́kẹ́ yóò mọ ògùn pè lẹ́fọ̀ọ́. Orí èlé yan ilé iṣẹ́ ìpẹ́. Ikú ni mí tí kún wọn lóorun. Ògùn. Kìnìún kàkẹ́ sọ ni mí tí dẹ́rù bọ́ mọ́. Ó lè ṣàṣetì. Kẹ́mi ọmọ ẹ̀jẹ̀ tí ìrajà tí èrè ni. Irun wọlé la. Mo wí fún ọ. Mo ní kan ṣe. Sọ ọmọ ìpè mọ sọ. Mo ní àdéhùn wo lọ fẹ́ fi kàn. Mo wá lọ fi pátá olóṣó sàásì. Irọ́ o. Pátá olóṣó èní sinmi. Kì í ní sinmi. Bísẹ́ńbọ̀ ni ọmọ àwọ̀. Bísẹ́ńbọ̀ ni ọmọ àwọ̀. Bísẹ́ńbọ̀ ni ọmọ àwọ̀. Àdẹ́gbẹ̀ dìde akọ̀mọ́ oorun jáde ní. Yóò máa pààrọ̀ ọkùnrin ni. Ṣé bí lóòótọ́ àgọ́ ní gẹ́gẹ́? Òbí. Pépà náà lẹ́ ń ka. Pépà mi ti jáde. Olóògùn bó ṣe wà yìí. Ó mọ wọn àṣefẹ́ mi báyìí. Kí ló fẹ́? Torí ìtọ́ lọ́hùn. Sórí kó bá ń kọ̀yàn ó ń kọ̀yàn ju èèyàn lọ. Tí ó rọrọ̀ Ṣadé mo bá mi ṣe ni pé ó máa bá mi yí fọ́ìsì oorun ẹ̀ wà bá mi yí wálẹ̀. Torí pé ilé tèmi
ó súnmọ́ ọ̀dọ̀ wọn mo dẹ̀ lọ́mọ nílé mo níyàwó lé kátà pé mi kì í gbélé tó yẹ kó rùn pa àwọn ọmọ mi àti ìyàwó mi. tani gbẹ mi tani gorí ẹja tẹjá mi fi ń gbó ìgbò tani gorí ẹgbò tẹgbò mi fi ń kọ. àwọn èèyàn ti rẹ ní ọ̀nà tí ń pè é. ìgbàgbọ́ ọ̀nà tí ń pè é. ọba mi sọ yín. jẹ́wọ̀n kíákíá. ẹ̀yà àlùjọ́nu. jẹ́wọ̀n kíákíá. ẹ jẹ́ pé yín padà. ẹ má pè ọ́ padà tètè lọ bá wọn ni o. I'm not available. tètè lọ bá wọn ni o. Call me back. èmi kò gbà kòkó nógùn nígbà yìí bọ̀ kóhùn nógùn ọ̀wọ́n yìí ń dá wà láàmú lókè ọ̀yà kíde ìkọlọ fèsì wọn kọ́ lọ bá wọn jà níbẹ̀ n kò gbà kò nógùn ó ní nǹkan kan. gbóná nígbà tó mọ̀ pé ológun tó ní bàyà ọjọ́ ẹ̀. ó fún mi ràn. kíde kí ọ̀pọ̀ lè dọ̀bálẹ̀ báyìí mọ́ ṣé ọkọ̀ déédéé jábà bí o kì í jábà. ó fún mi ràn. irọ́ ni o. ó ti tán mi. irọ́ ni o. ó ti rìn mí ń kàkẹ́. Bàdàdẹ sórí kí n bá sọ ẹ ní ìkó ọpọlọ rẹ ara mi lọ́wọ́ sórí ọ̀rẹ́ tèmi ẹ ṣe yín sọ́ọ̀tì o sórí ìlà ilé olówó náà ti ń kọ́ ìwọlé sẹ́yìn o ti kọ́lá sọpọlọ o ti kọ́lá sóhun o ti kọ́lá sí gbogbo ara o ní ta àyíká rẹ ti tán. àyíkandu kí ló dé tán pẹ̀lú ọ̀bọ jáwúra jẹ́ bẹ́ẹ̀ bá wọn wí. bàbá ń bá wí ó yẹ kó mọ̀ pé bí bá ń sọ̀rọ̀ náà tẹ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ṣe ń tí wọ́n lè subtitle ó ṣe fílẹ̀ fún mi sórí ti là tó béèrè ń ọmọ eléégún ni mí tó bá ń gbọ́ ọmọ eégún méje ọ̀lẹ̀lẹ̀ mẹ́fà kí wọ́n jèjì kémi jèjì kí tatẹ́kùn òpó ra bẹ́rẹ̀ ni kìí ṣe là ńgbà mo dé kó wọ́n sọ di tàtú máa gbọ́ àwọn arókè ọya tí wọ́n ń sọ ohun èmi ni wọ́n fẹ̀yìntì èmi ò sì ní fọwọ́ ṣiṣẹ́ kí n fẹsẹ̀ dànù bẹ́ẹ̀ bá dé àhín wò yìí ìjẹta wọ́n tu ọkọ̀ àhín ní ambulance wọn gbé wa tí wọ́n wá gbàṣẹ tí mò ń bá wọn ṣe. yégo ọwọ́ yìí ń dẹ̀wọ̀ láàmú ọwọ́ ló wọ iṣẹ́ ògùn fún gbogbo aládùúgbò ejò ra adémọ́fìlà ejò. ó yẹ kó pè mí kó ti dé bá gbé fún mi ni bí kò bá bẹ̀ mí iṣẹ́ ń jẹ bárùn bá bẹ̀ mí iṣẹ́ náà ń jẹ. ó yẹ kó pè mí kó ti dé bí. gbàgbọ́n ìlú kan pọ̀lọ́ alágbára oògùn. ǹjẹ́ mo ti gbọ́ mádìrá ikú pọ̀ àtìgbà mo ti dolóògùn mo mú kan kejì mo gboko aláwo lọ wọ́n jẹ́ kí n mọ̀ pé iyán ló ń jẹ ọkà lóògùn àtìgbà ni mo ti ń jẹ kà àṣírí agbára mi lè gbọ́n ẹ mọ̀ ṣe fàájì ìṣó. àwọn bọ̀ wo bí yóò lè lọ èmi náà fẹ́ lóògùn. owó padà wọlé. wọ́n ní ká faró pajá jẹjẹrẹ ń jẹni wọ́n ní ká fọtí palẹ̀ tán ètà alẹ̀ tún jẹni wọ́n wá bá ọká ń dífá wọ́n bá paramọ́lẹ̀ ń díbọ́ wọ́n bá mọ́nàmọ́ná ń ṣe àrúdà ẹbọ adíá fún èjì òfú bàbá ọ̀ṣẹ́gun ọ̀tá o ẹ wá bá wa lárùsìn yẹ bọ làwa o. ọmọ ṣe o ìyá ọmọ ẹ wùwà tó máa wù ìwà tí ọ̀dà ló wù yìí ó ti rin ìrìn kan tí ò yẹ kó rìn ó ti gbé àwọn ìgbésẹ̀ kan tí ò yẹ kó gbé. ó ti rìnrìn ìwọ̀sí kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ tẹ̀nu bí ó bá sì jẹ́wọ́ ẹ wò kò tí ì rùn ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí rùn ni o. ọjẹ́ sọ̀rọ̀ bọ́ọ̀ bá sọ̀rọ̀ ò lè gbádùn o sọ̀rọ̀ o ká lè tètè mọ nǹkan tá a ṣe sí o. ṣùgbọ́n kí n tó travel. Honorable Baba. BJ. Bàbá o iṣẹ́ tẹ rán mi náà ni ó wà lẹ. èmi náà ti máa làágùn jù èmi náà ti rẹ́nu ilẹ̀ mo ti rẹ́nu ọkọ̀ o ti ń perform tẹ́lẹ̀ ṣé o wá rí lè tó gbé wáyé ṣé excellent performance ló ní tó bá ní kí n grade ẹ. èèyàn ńlá ló ń ṣe òun là. ọ̀gá iwájú ìsàlẹ̀ everything. 100. ó ṣe mọ̀ pé mo ní details ẹ̀. bẹ́ẹ̀ni bàbá. kò sí wàhálà máa tún ṣe bí mo ṣe ń ṣe in fact màá ṣe ju bí mo ṣe ń ṣe lọ lọ́tẹ̀ yìí. wàláì fún fẹ́ gbọ́ nìyẹn wàláì bàbá kò ní rẹ̀ ìṣàwà bàbá more blessing. Hello? Shati set. Baby, you're too sweet. Thank you. I really enjoy you. Thank you. Come on. Mo fi rò pé sọ pé èmi àti yín mọ́jú. So why tẹ́ fi wá sá fún mi? Yes, no promise. But nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé
èmi ti ṣe tèmi but ẹni tó máa parí ẹ̀ is my bitch. Ọ̀rọ̀ máa parí section 2. Ajá mi. Yeah. Ajá? Yes. As in dog? Mi ò mọ̀ pé funny báyìí. Ajá. Just stop, Joe. Funny. Kò sí nǹkan kan bẹ́ẹ̀. Tó bá wá tẹ́ bá jọ ṣe, tó bá cash fund mo ṣe ń wò yín. Wọ́n náà máa cash fund bó ṣe ń receive ẹ̀ tí wọ́n náà kò sí big deal. Kò sí big deal. Are you for real? As in, èmi, Fọláṣadé, Ajá, Ọlọ́run ẹlẹ́dàá mi ò lè jẹ́. Bó kí lẹ fi mí pè nù? Ẹ bá mi sọ gbogbo eléyìí tẹ́lẹ̀, mo dẹ̀ máa pe Banjo, irú nonsense wo lélẹ̀. Okay, wait. O ní láti pe Banjo. Banjo ti ṣiṣẹ́ dé level tẹ̀. Ṣòro level tá wà ẹ̀ is between me and you. Èló mọ ni ẹjọ́ agree pẹ̀lú Banjo? 250. 250? 250 ẹ̀dẹ̀ fún mi ló wá jẹ́ kí n máa lọ. I'll make it 3M. Eh? 3 million naira. No, as in 1, 2, 3 million. Yes. Million, not 1,000 though. Million naira, 3 million. Yes. Wait, 3 million. 3 million. 3 million. I will do it now. Like right now? Yes. 3 million. Oh, what? You won't post it. Ata. 3 million. Let me get my phone. Okay. 3 million. Shade. Mommy's opportunity. Grab it. No. How can they know? What's good? No. Hey. They can't. Nobody will know. 3 million. 3 million. I can't see you telling me. Okay, for one. So before we go to the check in, open mobile app, you know. She ojú mi ni. Hello? Yeah. Should close be. Okay, ma. Ọ̀rẹ́ mi ṣùgbọ́n fẹ́ ṣùgbọ́n pé má bàa yàgbé ara. Where is it? Hold on. I'm the best. Ẹ̀yin ní ká máa wọ ká tó ṣòro gbogbo. Come in. Ká máa rántí ohun abáṣe lónìí ọ̀la lájẹ́jọ́. Thank you so much. Thank you, my baby. Yeah. Mo gbẹ́kọ̀ ní wúrà. Mo ṣọ́ra rẹ̀, ó mọ̀. Ayé tí nani, wọ́n nà ní yóò dẹ̀ gbọ́dọ̀ bí o. Àǹtí mi, ojú kó bá gbogbo wa ní. Ẹ̀yin gbogbo ló kó bá o. Bí mo ṣe jìyà tó, bí mo ṣe bẹ́ẹ̀ tó, ohun tó padà fojú sí rè. Ababi! Ó ṣẹ̀ṣẹ̀ lọ. Mo ti máa ń sọ fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Use what you have to get what you want. I should use your time. It's okay, it's your time. Níjọ́ tó ń lọ school yìí, mo bẹ̀ nítorí Ọlọ́run torí mo mọ̀ ẹ́ dáadáa. Mo mọ̀ ẹ́ ju bó o ṣe mọ́ra ẹ lọ. Mo fẹ́ kó ṣọ́pọ̀ lẹ̀ sílẹ̀. Ṣé wá rí gbogbo nǹkan tó ní pátá? Gbogbo nǹkan tó ní pátápátá, òun ni kò fi wá nǹkan tó ń fẹ́. Ṣé ò ń gbọ́ mi? Lóhun tó ní kó fi wá nǹkan tó bá ń fẹ́. Káyé ẹ lè dá, káyé àǹtí mi gan lè dá. Kí gbogbo wàhálà àǹtí mi tó ti ń bá bọ̀ látọdún yìí kó má bàa já sásán. Ṣé o gbọ́ nǹkan tí mo sọ fún ẹ? Jẹ́ kó sínkì sínú ọpọlọ ẹ, kò jù bẹ́ẹ̀ yẹn lọ. Tí mi, Ṣọlá, tí mi, ìwọ ló rí ibi tó ṣe mí. Mi ní ṣe yàn tí mi. Ìwọ ló gbá ọmọ mi nímọ̀ràn. Akọ́ṣẹ́ ohun tí ò dáa.
Mo ti ṣẹ̀ sí. Ní ṣẹ̀ sí àǹtí mi. Ọmọ yìí fẹ́ kó bá mi ni. Àǹtí mi, ọmọ yìí máa ṣì mí gbọ́ ni, bàbá yìí máa gbà mí kẹ́. Èmi gbà náà mọ̀ràn ni. Ẹ pé àsìkò tó wọ school yìí sìn yìí o. Jọ̀ọ́ torí Ọlọ́run wá ṣẹ́kúnṣẹ́ owó ẹ o láti support àǹtí mi. Pé mo dẹ̀ mọ̀ pé ọmọ ṣiṣẹ́ ní ò kì í ṣe ọ̀lẹ. Mo tún fọ̀rọ̀ tèmi ṣàkàwé ọ̀rọ̀ fún pé ṣé pé mi kì í wọ́n bá àǹtí mi pé kó fún mi nìkan. Pé mo rán ṣiṣẹ́, mo fi ń fà in level mi ni. Ọmọ yìí máa yí ọ̀rọ̀ ìsìn nǹkan mi fún mi ni ẹ máa gbà mí bàbá. Ọmọ yìí máa gbọ́ mo máa dáhùn àǹtí mi. Ó ṣe mi gbọ́ ni. Ìyá Fọláṣadé. Wí tó. Mo máa bẹ́ẹ̀ rọ̀. Mo fi ọlá mi mo fi kó ẹ lọ́rùn kó jẹ́ ìjẹun lọ́jọ́ alẹ́ kí n fọkàn balẹ̀ lórí ọ̀rọ̀ ẹ. Bàbá ẹjọ́ ẹ̀rọ kan ṣoṣo mi nílé yẹn ẹ ràn mí lọ́wọ́ ẹ ṣàánú mi ẹ jẹ́ ìjẹun ọmọ ẹjọ́. Sẹ́gbò tọrọ. Ẹ wọ ìtẹ́mi rí ẹ̀yin ò rí o. Bẹ́ẹ̀ ni ọmọ yìí ó ti lọ rèé yàn kan bí agbọ̀n bẹ́gà. Ajá lájọṣepọ̀ n tó burú jáì tó láyé yóò fẹ́ sí. Ṣé rí ajá tó bá lájọṣepọ̀ Sẹ́gbò tọrọ wọ́n ti parí iṣẹ́ sára jẹ́ náà. Iṣẹ́ ajé ń bẹ lára ajá náà débi wípé ẹnikẹ́ni tájá náà bá fi lè gùn ọ̀tánu o ọlá òkìkí gbogbo ń tọ́jà àlàáfíà rẹ̀ pátápátá yóò jáde yóò padà sáré ń tó lajá ni sọ́tàn. Bó ṣe wà yìí kò sí nǹkan lára rẹ̀ mọ́ o ó ti di òfurufú gbágágo lọ́wọ́ lára rẹ̀ bó ṣe wà yìí. Àtúnṣe o. Mi ò lè bí mi kí n jẹrẹ ẹ ṣàánú mi ẹjọ́ mi ọ̀dọ́. Èmi kọ́ lẹ́kùnrin pé èmi kọ́. Ẹjọ́ kí lẹ lè ṣe fún mi ṣàánú mi. Àtúnṣe o. Ọmọ ìṣe mi kọ́ ni. Ọkọ̀ lọ ṣe bàbá o. Ọ̀dà èmi náà ní ìwúrẹ́ ńlé ẹ̀gbọ́n mi n ó lé ẹlẹ́yọrọ lọ náà kí n tó wá fábọ̀ bá dìé torí èmi náà ní ìwúrẹ́ ńlé n sì ní fẹ́ ká burú ṣe iṣẹ́ kan bẹ tá a ṣe bá a bá parí iṣẹ́ ọ̀hún tán òun náà lágbélé lọ́wọ́ méjì ni yóò lọ rí kan mọ́lẹ̀ tó bá rí kan mọ́lẹ̀ tán yóò ṣàdúrà síbẹ̀ ẹlẹ́ẹ̀kejì tá a bá wá ṣe fún yóò lòdò yóò lọ rí fi yín wẹ̀ ni tó bá wá fi wẹ̀ yóò wá máa ṣàdúrà gbogbo tó bá ti fẹ́ pátápátá yóò máa sọ ṣùgbọ́n ju gbogbo ẹ lọ ẹ jẹ́ ká bọ́ ọmọ ìwé o ìwà tó ọmọ yìí wù yé ọ̀dà o tó bá ṣe pọ́dọ̀ èmi agbẹ́dáfà gbé ìkùlé mọ yóò tó wù kọ́lẹ̀ wà ní ó ṣeé ṣe kọ́ ọmọ yìí ọgbà bẹ̀ kú bẹ́ẹ̀ ni ó ṣeé ṣe kọ́ gba bẹ̀ lọ́run ẹ̀yin ṣùgbọ́n ẹ kì í lọ tara rẹ̀ bá yá tán gbogbo obìnrin pátápátá tó jẹ́ wípé tí wọ́n bá ti fi nǹkan ẹlẹ́mìí kan kalẹ̀ wípé kó wá máa bá wọn lájọṣepọ̀ eléyìí náà mọ̀ kọ́ wọn lọ́gbọ́n ṣẹfẹ́ bò tọrọ ojú kòkòrò ní ń pa gbogbo wa kú lọ tẹ́nìkan bá lóun fẹ́ bẹ́ nìkan lájọṣepọ̀ tó bá ti lé ní 50,000 100,000 nǹkan míì ti wà ń bẹ̀ ẹ mọ̀jà tanra wa ṣebí sí ọ̀la wa náà ṣe yìí kéèyàn 50,000 kalẹ̀ bóun fẹ́ bá èèyàn ẹgbẹ́ rẹ̀ láṣepọ̀ nǹkan míì ti wà ń bẹ̀ èyí tí máa padà kàn ìwọ̀n náà lọ́kàn rẹ̀ ó ṣì mí gbọ́ ni ó tẹ̀ ṣe é ṣe é gbọ́. kò tiẹ̀ nílà ká èyí tó bá nílà ìwọ̀n tẹ́ ẹ̀ bá ìṣẹ̀mọ̀nà tí ò dáa. Bàbá báwo wà níbo láti máa bẹ̀rẹ̀ kí láti ṣe ẹ jẹ́ àbẹ̀rẹ̀ ẹ̀kún pé ẹjọ́. Ẹyin tí ó ṣẹlẹ̀ ni pé àwọn ìjà tó yẹ kí n lò èmi ò nílé báyìí ní sì gba ṣe ń dídí ẹ̀ náà tó bá nílò rọ̀ ọ̀la. Ó mi lókè lókè ni ẹjọ́ yẹ ká ṣe. Ẹ fọkàn balẹ̀ kò ní kú mọ́ nígbà tó ti lè jẹ́wọ́ ìdá ẹ̀yin wọn kọ́kọ́ lú ẹ̀rù fún ná kò sì ní rùn mọ́. Alákìísà jọ lọ́rùn ilẹ̀ máa tó mọ́. Alákìísà jọ lọ́rùn ilẹ̀ máa tó mọ́. Àṣìgbọ́rọ̀ àṣìmígbọ́ máa ṣì mí gbọ́ farabalẹ̀ kó gbọ́ mi. Ayé làmútàn lọ́gbà ilé. Ayé làmútàn ẹ̀ fúnra. Ọlọ́run ní kí bàbá mi ń ṣèkà. Abíọ́ní ilé olówó kò ní kó owó ṣayé. Àwòwẹ́ lágbo tòṣì kò ní kó máa lọ́rọ̀. Àṣìgbọ́rọ̀ ni kó máa gbọ́ o. Learn how to pray. Fọ̀rẹ́rẹ́ wọn mi mo sọ bó